tínú mi bàjẹ́ jù láyé. Ìjọ́ tí ìyàwó mi kọ̀ mí lẹ́ni of course. Ìjọ́ tó lọ purọ́ fún ìyàwó mi pé mo ṣe nǹkan tí mi ò ṣe. Yes. Mo dẹ̀ lè dúró lórí ẹ̀dọ́lá pé mi ò ṣe nǹkan ẹ̀ because I love her so much. Ìjọ́ yẹn ló bà mí jẹ́ jù nílé ayé títí dásìkò tí mo wà nú èyí tínú mi ò dẹ̀ dùn. Ni wọ́n da ilé mi rú lọ tí nǹkan bá ń dùn ibi tí ò bọ́ wọ́n máa ń láìkọ́ da yẹ̀pẹ̀ síbẹ̀. Ni mò ń ṣèwàásù ní church lọ́wọ́ sọ sí mi létí pé dáàdi ọmọ yín ti kú. Ẹ ń ṣèwàásù ní church lọ́wọ́ sọ fún mi pé dáàdi Ronald ti kú náà ní Ronald ìwọ náà mọ yín. Mi ò mọ ohun tí ń bá sọ mi ò mọ ohun tí ń bá ṣe. Ọmọ kan bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú mi jẹ́ ni. I keep telling people pé ngbà tí igi lẹ́yìn ọgbà mi kú bàbá àti ìyá mi kú ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ I'm sorry sista mi tó nífẹ̀ẹ́ mi tó ń rán mi lọ tó máa ń fún mi support gbà tí mo wà láyé institution ìwé wo ló ti fẹ́ kà ó tún ló ti fẹ́ lọ school kan má dé stop tó lọ ṣe sista mi wọ́n kú à ń sin wọ́n lọ́wọ́ báyìí lọ́pẹ̀ mi pa àbúrò mi tọ́bí lébi gbọ́ngàn ti kú mo sin ẹ̀gbọ́n mi láàárọ̀ mo sin àbúrò mi rọ̀lẹ́. ẹ sin ẹ̀gbọ́n láàárọ̀. mo sin àbúrò mi lọ bàbá kan náà ló bí gbogbo wa. So kí ni wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run má má jẹ́ kí n ṣẹ̀ wọ́n àbí kí n má lọ ṣẹ̀ wọ́n ẹlẹ́wọ̀n ní Adéníjì Àdèlé kábíyèsí ti kú kẹ́ kí la máa wá ṣe báyìí wọ́n ti sí ọ̀nà kò sí bá ṣe fẹ́ wọnú ilé kò síbi tí mo fẹ́ wà èmi dẹ̀rẹ́ mi ìnẹ́ mi pé báwo bó ti rẹ̀ mí mo bá wò pé kí ni tí mo lè ṣe. The next thing tí mo ṣe ni wípé ibi club kan wà lérí abẹ yẹn mo gbé jẹ́ kí n hang out síbẹ̀ kílẹ̀ fi mọ́ mo bá gbé báàgì mo fi rọrí wọ́n ń jó nú club níwájú. àṣà àwọn kan ti lọ jalè ní island àbíbí kan wọn náà ṣe general raiding àbí nǹkan kan bọ́n ṣe wọbẹ̀ nìyẹn nígbà tó máa wọbẹ̀ báyìí everybody á sọ àtọ́jú oorun ni mo wà mí tó ti rẹ̀ mí tára mi ò yá ó yẹ bẹ́ẹ̀ sí ní straight bullet ní ẹgbẹ́ àgbà láì ṣe pàǹṣẹ tíátà kí ló dé n bá dìde pé excuse me sir wọn ti ẹ̀ fẹ́ gbọ́ ọba maidi kàdé ni wọ́n kàn án jù ú nù dànù wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kó gbó wa wọ́n máa mú bẹ́ẹ̀tì tá a lò wọ́n fi ń di ọwọ́ wa sí ẹ̀yìn lórí pàǹṣẹ tàgé yìí náà mo jẹ ìyá o wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gbé wa láti ìdájí mòrú tó ti kó wa yẹn wọ́n gbé wa títí ó di Adéníjì Àdèlé láìṣẹ̀ láìrò bó ṣe ń pè kó tó gba fóònù lọ́wọ́ mi mo ti sáré pélé ẹ̀ ló ìyàwó mi o báwo ni o àwọn ọlọ́pàá rédìí mi o èmi ò ṣe kankan o ṣé mọ̀ wípé nígbà tó pé wa débẹ̀ wọ́n gba débẹ̀ ní kọ́bí 7:38 láàárọ̀ wọ́n kó wa wọnú kíni prison wọn lọ ní straight kò ṣẹ̀yìn káńtà wọ́n bẹ̀rẹ̀ sí ní mu wá méjì ọlọ́n tọ́jọ́ mo ti wò pé ṣé kí ni ìṣẹ́ nígbà tó di pé ìyàwó mi ti bèrè pé bo ni mo wà ni mo ṣàtijúwe fún gbà yẹn ló ṣàwádìí station yẹn ló ń parúpọ̀ kọ́ wọn èmi ò gbọ́ torí bẹ́ẹ̀ jìnnà síta ọ̀gá wọn ní kó lọ pè wá wọ́n wá pè wá ó wá bá wọn sọ̀rọ̀ lókè ó ní pé wọ́n ṣe kíní kan ní èmi ò mọ̀ wọ́n wá ní kó lọ jókòó sínú yàrá kan wọ́n wá ní kó wá pè mí wá. Inú mi dùn gan torí pé mo wà múlòrò ọ̀fẹ́ àti wà ní orí ètò yìí lénìí tí ẹ̀yin èèyàn dẹ̀rẹ́ tí ẹ máa gbóhun tí ẹ ò tí ì gbọ́ lẹ́nu mi rí àwọn ìtàn tó wà nínú ìrìn àjò mi tẹ́ ò tí ì mọ̀ rí tẹ́ ò lérò gan pó tí ẹ lè jẹ́ pé jẹ́rú ẹni báyìí tí ẹ pass through nǹkan báyìí rí máa fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ fìdílé àga kẹ́ wá gbóhun tí ẹ ò tí ì mọ̀ nípa Ọ̀túnba onítíátà rí Michael Odúnlámì tí gbogbo wa ń pè ní Jaguar. Ní àkọ́kọ́ mo ti lé ní ọmọ 50 ọdún tí àwa náà ti ń wo ọ̀kan báyìí pé tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run and mo lọ sí ilé ìwé primary school mi mo lọ sí ilé ìwé Olùsànyà United Primary School Lágége bákan náà mo lọ sí ilé ìwé Oníwáyà High School bákan náà Lágége mo tẹ̀síwájú àwọn ẹ̀kọ́ mi nígbà tí mo lọ sí ilé ìwé Kwara State Polytechnic fún national diploma mi síbẹ̀ mo wá sí Lagos State Polytechnic fún higher national diploma nígbà tí mo ń ṣe yẹn lọ́wọ́ mo lọ sí ilé ẹ̀kọ́ Lagos State University fún economics mi
mo ṣe double honour bí mo ṣe parí ìyẹn ni mo parí tí mo parí HND mi náà mo parí HND marketing then a BSc in economics síwájú sí mo tẹ̀síwájú nípa ẹ̀kọ́ mi nígbà tí mo lọ sí Finland University tí àwọn ó jẹ́ private university nígbà yẹn àwọn ọ̀rẹ́ mi máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwa tí a bá ń ṣe lórí ìtàgé tí a ò bá mọ̀ nípa ìtàgé deeply tá a lọ school tó jẹ́ pé a kàn ń ṣe ní òfèrè ni náà èmi náà wà lọ ṣe tíátà mo lọ fún what did he call it mo lọ fún tíátà láti lọ kọ́ mo mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ níbẹ̀ yẹn mo lọ fún tíátà níbẹ̀ yẹn mo lọ kà á níwọ̀nba èyí tí mo rí pé mo lè kà níbi tí mo kà á dé tó dẹ̀ yé mi dáadáa yàtọ̀ síbẹ̀ yẹn mo tún lọ sí ilé ẹ̀kọ́ kan náà University of Ibadan láti lọ gba ìmọ̀ ẹ̀kọ́ nípa security and services tí mo dẹ̀ ṣetán níbẹ̀ náà bákan náà mo parí ìyẹn náà sí kò tí ì pẹ́ púpọ̀ tí mo parí ẹ̀ bẹ́ẹ̀ bí 4 years ago yes let me just say 4 years ago mo tún lọ sílé ẹ̀kọ́ kan náà Port Unique affiliated with London College mo lọ gba ìmọ̀ ẹ̀kọ́ nípa event management mo jẹ́ ẹ̀dá kan tó yẹ wípé tí mo bá ti gbọ́ nǹkan kan mo máa ń fẹ́ kàwé nípa ẹ̀ dáradára lọ́wọ́lọ́wọ́ báyìí náà mo tún ka ìwé mo tún ṣe ń ka ìwé lọ́wọ́ sí mi tí ì dákẹ́ ìwé mi dẹ̀ tí ì dáwọ́ dúró ìwé but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nínú theology náà mo ti kà á débi pé mo ti gba a PhD mo ti gba doctorate ní Calvary Global Institute and Management mo ti gba doctorate níbẹ̀ èmi náà dẹ̀ lọ fi jẹ́ vice president school bákan náà èmi náà ni mo jẹ́ director of human resources but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi tí kò ń ṣe wípé lórí ọ̀rọ̀ ìtàgé nìkan ni mo ti dúró tí máa wá ní kí n mẹ́nubà lórí ọ̀rọ̀ ìtàgé mo ti bẹ̀rẹ̀ ìtàgé ń sẹ́yìn tí a bá wò ní ọdún 2, 10, 11, 15 ilẹ̀ ti ta sí o ilẹ̀ ti ta sí ìtàgé tí mo bẹ̀rẹ̀ probably 40 something years ago yes ni mo bẹ̀rẹ̀ ìtàgé mo máa kọ́kọ́ ń tẹ̀lé ẹ̀gbọ́n mi Olúwagbéyìgá Ọdúnlámì tí àwọn èèyàn pè ní Àjọngọ́lọ̀ ni máa ń tẹ̀lé kiri máa fẹ́ wo ohun tó bá ti ń ṣe máa ń jọ mí lójú but he's an editor that time editor ni wọ́n máa act díẹ̀díẹ̀ náà but not that unlike kan jẹ́ crew àwọn dẹ̀ good gan lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí náà àwọn náà ti di òjíṣẹ́ Ọlọ́run but ibi tí mò ń sọ̀rọ̀ ni wípé nígbà tó tákòkò kan mo wá rìn súnmọ́ ọ̀gá mi kọ́lọ́run kó bá mi dẹ̀lẹ̀ fún wọn Yọ̀mí Ògúnmọ́lá àwọn ọlọ́wà tọ́ wa sọ́nà wọ́n fi ọ̀nà hàn wá pé báyìí la ṣe máa rìn báyìí la ṣe máa rìn báyìí la ṣe máa rìn kó má dàbí pé èèyàn ń darẹ̀ ní waste àkókò àkókò ènìyàn Yọ̀mí Ògúnmọ́lá jẹ́ ẹ̀dá tó dára gan-an wọ́n jẹ́ ẹ̀dá tó kó èèyàn mọ́ra èrò pọ̀ lọ́dọ̀ wọn nígbà tá à ń sọ yìí bàbá Yọ̀mí Ògúnmọ́lá kí Ọlọ́run kó dẹ̀lẹ̀ fún ẹni rẹ̀ yín mo kọ́ díẹ̀ ní apá ọ̀dọ̀ wọn tó tiẹ̀ kò ń ṣe díẹ̀ mo ní ìmọ̀ tó pọ̀ látọ̀dọ̀ wọn látara ọ̀dọ̀ wọn náà lèmi àtàwọn ọ̀rẹ́ mi bíi Don Richard Kelvin gbogbo wa yẹn bẹ́ẹ̀ Táyọ̀ Adélẹ́yẹ Fẹ́mi Fádèyí and many other old actors tí gbogbo wa ti mọ̀ra Mují ni o Mujọláyà everybody Aisha náà tún padà join wá gbà kan gbogbo pátápátá ni àjọ máa ń lọ tàjọ máa ń bọ̀ tí ìrìn ìtàgé yẹn tó sì jẹun tó wúwa lórí nígbà yẹn títí dàkókò yìí lórúkọ Jésù Kristi ìtàgé ò ní parun àwa tá a dẹ̀ ń wò wá náà àtàwa tá à ń sọ̀nà a ò ní dòkú lójijì so bí ìrìn àjò ìtàgé yẹn bó ṣe ń lọ nìyẹn ṣùgbọ́n àwọn nǹkan kan tí mo dojúkọ nínú ìtàgé àkọ́kọ́ mẹ́ngbà tí ọ̀rọ̀ ìtàgé bẹ̀rẹ̀ mo realize wípé tí ìyàwó tí mò ń fẹ́ ń gbà yẹn mi ò ní dárúkọ ẹ̀ tí mo bá ti délé yálà lọ ṣiṣẹ́ ní o because I can remember iṣẹ́ kan tí mo lọ ṣe pẹ̀lú Tọ́pẹ́ Ẹgbẹ̀jì lọ́dún náà lọ́hùn ó ti pẹ́ gan-an lẹ́yìn tá a ṣe I think is mi ò iṣẹ́ yẹn ti pẹ́ gan-an lẹ́yìn tá a yagiju ìbẹ̀rù la ya iṣẹ́ náà I think it's after Odídẹrẹ́ ti pẹ́ kọjá ti pé Odídẹrẹ́ ti pẹ́ gan-an so bàtà wálé láti location yẹn mi ò mówó délé
owó tá a ní gan àti fi wọ mọ́tò àti fi ṣe gbogbo àwọn ìgbà tí mo wá délé mo tiẹ̀ jókòó inú ìyàwó mi dùn you welcome darling mo bá jókòó bí ọkọ ìyàwó ó fún mi lómi mo mu omi tútù Ọlọ́run gbàdúrà wa pàrọ̀ ra fíríjì ńgbà yẹn àdẹ̀ mu omi tútù ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni pé mo wá ní oúnjẹ ó ní owó dà mi ò dẹ̀ mú kọ́bọ̀ délé mo máa gbọ́ ọ̀rọ̀ o mo máa gbọ́ yàláyà ọ̀rọ̀ o wọ́n máa sọ̀rọ̀ sí ayé mi o pé tíṣẹ́ yẹn ò bá pé mi kí n lọ wá iṣẹ́ mi ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo tún tẹpá mọ́ iṣẹ́ yìí. So come to my personal lifestyle. Bí mo ṣe ń ṣe ìtàgé ńgbà yẹn náà ni Ọlọ́run ti pè mí láti kékeré náà mo jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní forí tì ìyẹn náà bí mo ṣe ìtàgé díẹ̀ máa ṣe church díẹ̀ máa ṣe ìtàgé díẹ̀ máa ṣe church díẹ̀. Bí mo ṣe rí bí gbogbo ẹ̀ ṣe rí tí wọ́n dẹ̀ sọ fún mi pé ìpè yẹn ló ń dà mí láàmú. Ọlọ́run dẹ̀ rí kò láì kí wọ́n máa bá wọn fi nǹkan ṣe competition. Wọ́n á wò pé jẹ́ kí n ṣètò Ọlọ́run díẹ̀ kí n ṣe dáadáa kí n ṣe wá padà sẹ́nu ìtàgé mi. Kó tó di pé mo padà wá jókòó ti ṣe Olúwa fúli mo mọ ìdojúkọ tó pọ̀ gan tí mo bá pàdé gan tó pọ̀ gan tí mi gbọ́dọ̀ sọ. Mo á pé kó má jẹ́ pé ṣe Olúwa yẹn àbí ìpè mi ló ń dà mí láàmú. Kò dẹ̀ pẹ́ kò jìnnà náà ní táìmì náà láyà story kan ìpè. Ó wá dàbí wípé mi gangan ni ìpè yẹn fíìmù yẹn ń bá sọ̀rọ̀. Òun ni mo ṣe wá wò pé jẹ́ n tún ṣiṣẹ́ Olúwa dáradára. Bọ̀ síbẹ̀síbẹ̀ náà mo ṣì ń ṣe ìtàgé lọ mi ò fi ìtàgé sílẹ̀. Bàbá nígbà tí ẹ bẹ̀rẹ̀ ìrìnàjò orí ìtàgé yìí gangan bàbá níbo gangan lẹ ti bẹ̀rẹ̀ ìlú bó lẹ ti bẹ̀rẹ̀ sà. Thank you so much ẹ ṣé mo dúpẹ́. Mo bẹ̀rẹ̀ orí ìtàgé yìí orí ìtàgé nígbà tí mo wà ní Agége. Agége ni mo ti kọ́kọ́ ń gbé nígbà tí mo ti máa ń tẹ̀lé wọn lọ ṣeré orí ìtàgé. Àwọn bàbá wa fèyí kọ́gbọ́n bàbá wa dẹ̀yìn dé Agbódòrógun àwọn bàbá yẹn tí wọ́n ti dàgbà tí wọ́n ti lọ. Àwọn ni mo máa kọ́kọ́ lọ wòran wọn. Nígbà yẹn báyìí tó bá ti ń lọ síbì kan àwọn máa bá wọn lọ gbé ẹrù a máa bá wọn gbé kiri. Nígbà yẹn Àrìnjó theatre group àwọn cultural kìíní yẹn lọ máa ń lùlù kiri nígbà yẹn a máa wà pẹ̀lú wọn àti nǹkan díẹ̀díẹ̀. Bàbá fèyí kọ́gbọ́n ní Òkè Kòtò I can remember bàbá yìí àti bàbá Ògúnmẹ́fún yes bàbá Ògúnmẹ́fún mo lè rántí wọn àti bàbá fèyí kọ́gbọ́n wọ́n jẹ́ ẹ̀dá tó ń láìkì mi gan láti kékeré. Mo dẹ̀ rántí ọ̀gá tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn à ń pè wọ́n ní Aládé wọn kì í ṣe bàbá Aládé Arómiré o pa Aládé theatre group mo lè rántí wọn dáadáa ọ̀gá mi gangan tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ gbàrà nìyẹn tí mo kọ́kọ́ ń tẹ̀lé kiri tí mo kọ́kọ́ mọ̀ wípé wọ́n ń ṣètàgé torí pé àwọn ni wọ́n jẹ́ I can remember àwọn ni wọ́n jẹ́ first chairman ANTP Lagos State then bàbá Aládé àwọn bàbá yìí lọ máa mú mi kiri bàbá yìí tiẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ mi torí pé ó súnmọ́ dáàdì mi gan. Dáàdì mi dẹ̀rẹ́ kò fẹ́ bẹ́ẹ̀ láìkí gbogbo nǹkan tá à ń pè ní tàgé nǹkan kan yẹn náà it was mom sí mi ló láìkí ẹ̀. Dáàdì máa sọ pé no I don't want that mo fẹ́ kó kàwé gan àwọn ilé wọn kí no ṣùgbọ́n gbà tó di time kan mo rántí wípé wọ́n máa ń show àwọn fíìmù kan ní Báyọ̀wá àti gbọ́ngbọ́ngbọ́n so lára àwọn fíìmù tó máa ń show Báyọ̀wá yẹn mo lórí ọ̀fẹ́ àti wà lára àwọn tó máa fi sínú promo gbà yẹn. Ó wá dijọ́ yẹn dáàdì mi wá ń wo TV àtàwọn ọ̀rẹ́ wọn wọ́n á wo wọ́n á rí mi nínú promo wọ́n sọ̀rọ̀ mo dẹ̀ wà ní bí mo ṣe ní pé wọ́n ń wo kíní ẹ̀ báyìí èmi kàn rán sá kúrò wọ́n á wò pé kí ni bàbá yìí wọ́n máa sọ ó bá di wàhálà àwọn àwò báyìí. Ó tún wà another promo yẹn lọ bí i 5 lọ máa ń show ní every Sunday ní ọ̀rẹ́ wọn wá dáhùn wípé ní dáàdì wọn dáhùn pé that's my son ọmọ mi nìyẹn ohun rẹ̀ that's my son ọ̀rẹ́ wọn dáhùn pé ọmọ ẹ̀ ní kíni ṣe bó fọwọ́ sáká ọmọdé lọ ṣe nǹkan tó ń ṣe ó fọwọ́ sí i àti láì dáàdì mi ti ń fàdúrà ràn wá lọ́wọ́ so mo rántí pé Agége ni mo ti bẹ̀rẹ̀ ìgbà tí mo kúrò ní tí mo tẹ̀síwájú ni mo wá sí Ẹgbẹ́dá
Ẹgbẹ́dá unit under ANTP ní gbogbo nǹkan tí mo sọ ní years back yẹn o under ANTP ní so ni mo wá sí Ẹgbẹ́dá unit yẹn láti bẹ̀ lọ àtúntì bẹ̀ sí ní tẹ̀síwájú pẹ̀lú àwọn bàbá Tàgé bàbá Èjì Ògúngbéró Babs Oyèníyà èrò pọ̀ngbà yẹn bàbá small kọ́lọ́n kó bá mi fi ọ̀run kẹwọn a lot of people lájọ wà nígbà tí mo sọ yẹn mo ń sọ̀rọ̀ nípa bíi probably early 90s ṣá láti ti wà ní Ẹgbẹ́dá unit yẹn so bí a ṣe rìn títí dọjọ́ èní náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ni fọ́lọ́run sá. Thank you so much. Ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí àwọn ìdojúkọ tí ẹ ti mẹ́nubà ṣùgbọ́n máa yìí tún fẹ́ ká tún sọ àwọn kankan nínú àwọn ìdojúkọ tí ẹ bá pàdé torí ta bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ bí àgbà eléré orí ìtàgé sọ̀rọ̀ ó máa ń sábà ní ìdojúkọ tó pé wá kọ́kọ́ bí àwọn dé location kò síbi táwọn máa sùn ẹni tó ní iṣẹ́ ọ̀fun wọn lóúnjẹ àwọn nǹkan bẹ́ẹ̀ ìyẹn rampant ìyẹn pọ̀ tó yẹ pé ìwọ tó bá jẹ́ àgbà nínú iṣẹ́ orí ìtàgé kò sí bírú àwọn nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ bàbá kò sí àwọn nǹkan tí ẹ sọ yìí nígbà tí ó dín pé bóyá ẹ̀yin gan fúnra yín tẹ di ọ̀gáṣẹ́ tẹ parí iṣẹ́ tán tẹ kọ́ṣẹ́ tán ǹjẹ́ ṣe rántí ìdojúkọ tó yẹ pé ẹ bá pàdé nínú iṣẹ́ yìí tó yẹ pé tó bá ń ṣe pé ẹ nífẹ̀ẹ́ síṣẹ́ yìí ẹ fẹ́ lè wò pé mi rò bóyá mo lè continue ṣùgbọ́n torí ìfẹ́ ẹ ní síṣẹ́ yìí òun ló sì jẹ́ kéèké ṣe wà nínú ẹ̀ ǹjẹ́ ṣe ní kankan. Tí n bá sọ ìdojúkọ ẹyọkan yẹn ní agbára gan-an ilé ni mo wà nígbà tí Tọ́pẹ́ Ẹgbẹ̀jì pè mí káwáyà ṣẹ́kùn ní tí ó rúdú àgìrà ní àbí ìdímọ̀sókè ní lọ́dún náà lọ́hùn mo wá pé ọ̀rẹ́ mi kan Raymond mo ní jẹ́ ká ló ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ìjọ náà ní àwa gbé mọ́tò bọ́ sọ́nà ìtàn kékeré ni o ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan tó lágbára ni nígbà tá a dé ọ̀hún Raymond ló ní mọ́tò ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ni a bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ location yẹn àwọn ìyá àbíjọ ọmọ aráyé lè rò pọ̀ ní location tí ẹ gan a ṣàṣiṣẹ́ role tí mo play bẹ́ẹ̀ wà very very vital a wá parí iṣẹ́ tán ìgbà tí producer ti bẹ̀rẹ̀ sí ní síìkì tó ti ń bì lójú wa ṣé kò yẹ káwa gan ti mọ̀ wípé nǹkan máa ṣẹlẹ̀ lóko yẹn àti jẹun lóko yẹn gan àná Ọlọ́run la fi jẹun a ṣáà ń ṣe pẹ̀lú ìfẹ́ pé inú àwa náà máa gánjọ́ kan a wá parí iṣẹ́ yìí ó dẹ̀kù ká máa lọlé ọ̀rẹ́ mi tó rówó ra mọ́tò tá a gbé wá níṣẹ́ ló kọ̀ dédé já mi lẹ̀ lọ meanwhile producer ti fún wa ní ṣé 2000 níbi ká fi rí pósí mọ́tò ká máa fi bọ̀ tá a bá dé gbòòrò ńkọ́ òun á fún wa ní owó tóun fẹ́ fún wa ọ̀rẹ́ mi ti gba gbogbo òun ti gbé mọ́tò lé o ti já mi lé o ti lọ ó ti kó àwọn tó fẹ́ kó mo bá múrin mi ilẹ̀ tí ń ṣú kó má bàa dé pé mi nìkan ni mo ṣẹ́kù lábúlé mo ṣàṣàgídí dé títì nígbà yẹn mò ń gbé àwọn estate ó kù díẹ̀ kí n dé ọ̀dọ̀ wa mo wá bọ́ọ̀lẹ̀ ní mẹ́ran kí n gba ẹ̀yìn wọnú estate ọ̀dọ̀ mi wọ́n wá ní ọba mẹ́ran ṣẹ̀ṣẹ̀ kú nígbà yẹn kú kábíyèsí ti kú kẹ́ kí la máa wá ṣe báyìí wọ́n ti sí ọ̀nà kò sí bá ṣe fẹ́ wọnú ilé kò síbi tí mo fẹ́ wà èmi dẹ̀rẹ́ mi ìná mi pé báwo bó ti rẹ̀ mí mo bá wò pé kí ni tí mo lè ṣe the next thing tí mo ṣe ni wípé ibi club kan wà lérí abẹ yẹn mo gbé jẹ́ kí hang out síbẹ̀ kílẹ̀ fi mọ́ mo bá gbé báàgì mo fi rọrí wọ́n ń jó nú club níwájú àṣà àwọn kan ti lọ jalè ní island àbíbì kan wọ́n ń ṣe general raiding àbí nǹkan kan bó ṣe wọbẹ̀ nìyẹn nígbà tó máa wọbẹ̀ báyìí everybody hands up àtọ́jú oorun ni mo wà èmi tó ti rẹ̀ mí tára mi ò yá ó yẹ bẹ́ẹ̀ sí ní straight bullet ní gbáàgbà láì ṣe pàǹṣẹ tíátà kí ló dé n bá dìde pé excuse me sir wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ọba maidi kàdé mi wọ́n kàn án jù ú nù dànù wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kó gbó wa wọ́n máa mú bẹ́ẹ̀tì tá a lò wọ́n fi ń di ọwọ́ wa sí ẹ̀yìn lórí pàǹṣẹ tàgé yìí náà mo jẹ ìyá o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé wa láti ìdájí mòrú tó ti kó wa yẹn wọ́n gbé wa títí ó di Adéníjì Àdèlé láìṣẹ̀ láìrò
bó ṣe ń pè kó tó gba fóònù lọ́wọ́ mi mo ti sáré pélé ẹ ló ìyàwó mi o báwo ni o àwọn ọlọ́pàá réèdì mi o èmi ò ṣe nǹkan kan o ṣé mọ̀ wípé nígbà tó pé wa débẹ̀ wọ́n gba débẹ̀ ní kọ́bí 7:38 láàárọ̀ wọ́n kó wa wọnú kíni prison wọn lọ ní straight kò ní ṣẹ̀yìn káńtà wọ́n bẹ̀ sí ní mu wá méjì ọlọ́n tọ́jọ́ mo ti wò pé ṣé kí ni ìṣẹ́ nígbà tó di pé ìyàwó mi ti bèrè pé bo ni mo wà ni mo ṣáà ti júwe fún gbà yẹn ló ṣàwà dé station yẹn ló ń parúpọ̀ kọ́ wọn èmi ò gbọ́ torí bẹ́ẹ̀ jìnnà síta ọ̀gá wọn ní kó lọ pè wá wọ́n wá pè wá ó wá bá wọn sọ̀rọ̀ lókè ó ní pé wọ́n ṣe kíní kan ní èmi ò mọ̀ wọ́n wá ní kó lọ jókòó sínú yàrá kan wọ́n wá ní kó wá pè mí wá nígbà tó pè mí dé mo wá ní wọ́n ní kí lorúkọ mi torí mi ò múrúkọ tó ń béèrè èmi dárúkọ Dúnlámi lórúkọ tèmi o ọba ní ìzókè ọmọ mélòó ni mo ti bí nígbà tá a dẹ̀ ń sọ yẹn dẹ̀ rí mi ò bí ju ọmọ méjì lọ ọmọ méjì tí mo dẹ̀ bí ni wípé ìyàwó mi yẹn bí ọmọ kan èmi náà bí ọmọ kan àwájọ pápọ̀ ó di méjì àti ìbímọ fúnra wa. to cut the story short ọmọ méjì ni mo bí ọkùnrin kan obìnrin kan wọ́n ní ìzókè wọ́n bá tún béèrè question mi éèjì wo làwọn ọmọ yẹn mo tún sọ éèjì àwọn ọmọ wọ́n bá tún béèrè question mi iṣẹ́ wo ni mò ń ṣe ní wọn béèrè iṣẹ́ tí mò ń ṣe ọba ní kí n lọ jókòó síbi kan ọba béèrè the same question lọ́wọ́ ìyàwó mi yẹn aṣọ́nà ló ní kọ́rọ̀ wa àti òun wá jẹ́ kankan náà wọ́n béèrè pé aago mélòó ni máa ń wọlé irú oúnjẹ wo ni mo fẹ́ràn láti jẹ nítorí pé èmi àti ẹjọ́ sọ nǹkan kan náà wọ́n á pè mí jáde wọ́n ní Ọlọ́run ló yọ mí pé ìyàwó mi ló save mi. Ibẹ̀ lọmọbìnrin ti sọ fún mi pé tíátà tó ń ṣe o máa stop ẹsẹ̀ wà lọ wáṣẹ́ mi kọ̀ èmi kan ti wò pé ìwọ lọ ṣe tíátà yìí ṣé kò dẹ̀ ní padà gbẹ̀mí mi báyìí so kí ni wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run má má jẹ́ kí n ṣẹ̀ wọ́n àbí kí n má lọ ṣẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n ní Adéníjì Àdèlé ọba ṣáà ní ikọ̀ bail mi wọ́n ṣáà bail mi ìgbà tó wọ́n bail mi ohun tó funny ni wípé fíìmù kan báyìí wà mo fẹ́ rántí orúkọ fíìmù yẹn tí mo bá rántí ẹ̀ mo máa sọ nínú dra ọ̀gá ọ̀dẹ̀ yọ báyìí oníṣèbí wọlélẹ̀ èmi ló fi bóòdù ara pálí fíìmù yẹn lọ́dún náà lọ́hùn Tọ́pọ̀ Ìgbẹ̀jì ló produce fíìmù yẹn àmì ni mo ṣe nínú ẹ̀ àwọn àmì yẹn pọ̀gọ́ta wọnú gbó èmi nìkan ni mo padà ṣẹ́kù irúmọlẹ̀ ọwọ́ amú kíní yẹn jáde wọ́n ní ṣe bí ìwọ̀rí mo ní yẹsà wọ́n náà náà mọ̀ ni wọ́n náà mọ̀ ni ipe ṣàmùgbàdúrà wò ní rí láburú ọba ní kọlọjà mi lẹ́ẹ̀lẹ́ wọ́n fi mọ́tò ọlọ́pàá gbé mi láti Adéníjì Àdèlé ọ̀hún ajá mi sílẹ̀ lé ẹ wo gbogbo ohun tí mo là kọjá yìí ohun tí mo là kọjá síbẹ̀síbẹ̀ ìtàgé yẹn ò kúrò lẹ́mìí mi ó tún ṣì wà lẹ́mìí mi náà dọ̀la ni gbogbo ohun tí mo là kọjá mélòó ni mo fẹ́ sọ mélòó ni mo fẹ́ ká láti lọ ṣẹ̀wọ̀n ńkọ́ oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ lóòótọ́ la máa lo location náà ànírówó gbà wálé ìgbà míì wà kò ní sóúnjẹ ṣùgbọ́n lẹ́ni ìtàgé ò rí bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹ̀ ti yàtọ̀ ti change àdúrà kó dẹ̀ máa dára là ń gbà sí Ọlọ́run á wà pẹ̀lú wa thank you so much. ẹ ṣeun gan bàbá nígbà tí ẹ padà wá délé ọ̀rẹ́ yín tó já yín lẹ̀ ẹ́ kọ́ ìjẹ́ ẹ padà rí kí lẹ padà sọ fún wọn. ṣẹ̀ríjọ́ tí wọ́n gbé mi délé yẹn bí wọ́n ṣe ń já mi lẹ̀ lé báyìí mo wá pe driver mọ́ mi wá mo ní Kazeem wá ń bí ń bolo wá mo dẹ̀ lọ sáwọn báǹkì tèmi náà máa ń tọ́jú owó pẹ́pẹ́ sí mo dẹ̀ gba gbogbo owó tó wà ń bẹ̀ aago 6:00 I could remember ni mo ra Mazda 626 àbí 323 ni mo kọ́kọ́ ra ẹ̀ náà mo ra Mazda ní alẹ́ ẹjọ́ yẹn gbogbogbogbogbogbogbò torí pọ̀ rẹ́ mi yẹn òun ti parọ́ kiri pé ọlọ́pàá máa ti mú ọ̀túnba wọ́n máa ti mú lọ ẹlẹ́wọ̀n wọ́n máa ti lọ ṣẹ̀wọ̀n ọlọ́pàá máa ti mú ìgbà tó máa wá lé mi níjọ́ kejì ibi tó máa ń páàkì mọ́tò sí ló máa sọ́dọ̀ nìyẹn ibẹ̀ ló bá mọ́tò mi bó ti jẹ́ pé mi ò mọ mọ́tò yẹn wà ńgbà tí mo rà mo fílẹ̀ ń bẹ̀ lórí ìdúró pé ìgbà tó máa dé ó bá mi lé a máa dúpẹ́ lọ́wọ́ náà mo náà dúpẹ́ ní ṣé bí wọ́n ló já mi lẹ̀ Ọlọ́run ò já mi sílẹ̀ téèyàn bá ṣe tiẹ̀ Ọlọ́run kò sí nǹkan téèyàn ṣe fún mi nílé ayé
tó rò pé òun ti ṣe tán ọlọ́run máa ń gbé ọ̀nà tiẹ̀ dìde ni téèyàn bá ti bọ́ṣọ ọlọ́run mi ọlọ́run máa ń daṣọ bo mi èmi ò tí àti kékeré mi ló ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ fọ́rẹ́ mi yẹn pé wo mọ́tò tó wà lọ́kàn yẹn tí mo ní lélẹ̀ ó ní mo ní mi náà ti bínú ra àmọ́ àwọn ọ̀gá wa kọ́nu tíátà àbínú kọ́lé ni wọ́n èmi náà bínú ra mọ́tò ìjọ yẹn gọ́gọ́ ni mo ra mọ́tò yẹn ó yẹ pé mọ́tò yẹn mi ò mọ̀ pa dáadáa ó padà bọ́ sí ẹ ti ẹ̀rọ mi sí síbẹ̀síbẹ̀ náà mo ra mọ́tò yẹn kò kí n ṣe tuntun ni mo rà ní àlòkù ẹ ti ẹ̀rọ mi sí àwọn tá a dẹrẹ ti ẹ̀rọ mi sí náà lọ́lọ́ padà gbádùn àná làwọn náà lè tó tún ṣe kí ni tí ọ̀tọ̀ ti rán mi sí alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣeun gan ọ̀rọ̀ nígbà tí ó di pé bóyá ẹ̀yin náà ẹ̀yà iṣẹ́ àkọ́kọ́ tó jẹ́ ti ǹjẹ́ ṣe rántí sinimá tẹ kọ́kọ́ yà àbíkẹ́ fíìmù àgbéléwò tẹ kọ́kọ́ yà tó yẹ pé tó jẹ́ ti àbíkẹ́ tẹ bá ènìyàn ṣe lọ́dà pé òun ló gbé yín jáde táwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé ǹjẹ́ ṣe rántí orúkọ sinimá náà. nígbà yẹn kò kí n ṣe sinimá yẹn kọ́ ló máa ń gbé yan irúmọlẹ̀ tí mo sọ yẹn sìn irúmọlẹ̀ gbé mi by Tọ́pẹ́ Ẹgbẹ̀jì ìnẹ̀ purọ́ nígbà táyà Odídẹrẹ́ ó gbé Odídẹrẹ́ ìyàwó kó màmá tó wà lóńdó yẹn ló níṣẹ́ yẹn gbà yẹn àwọn ní mákẹ́tà yẹn mi ò lè káyé iṣẹ́ náà tó ti tá a ti ṣe tó yẹ pé wọ́n rí wa nínú ẹ̀ wọ́n tá a bá ti kọjá rẹ̀ báyọ̀ ìmọ̀ ìbọn tó ṣe fíìmù yẹn nìyẹn bọ́ torí ọ̀fẹ́ tèmi kàn ní ni pé olè mi máa ń jà nù fíìmù ìbọn olè mi máa ń gbé nù fíìmù wọ́n fi mi ṣe lover boy èmi ò mọ̀ ṣe wọ́n fẹ́ mi ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bí olè bí jàgídíjàgan bí àgbàriwo bóyá ohun mi àti dúró mi ló máa ń kọ̀ ọ̀sẹ̀ àdúrólé náà ìsìn tá a dàgbà ń sìn náà lè gbébọn lé wa lọ́wọ́ mọ́ Odídẹrẹ́ ń gbà yẹn olè lájà ìgbà tá a ṣe irúmọlẹ̀ àmì ní mi fíìmù pọ̀ ṣe Mr White ní gbogbo àwọn ṣe Austin Emmanuel gbogbo ẹni máa wà nínú ẹ̀ mẹ́ni iṣẹ́ ni mo wà nínú ẹ̀ kódà di ẹnujọ́ mẹ́ta yìí nínú iṣẹ́ kan tí mo tún ṣe òṣàmáṣà èmi ni mo jẹ́ olórí gbogbo àwọn olè àbí olórí àwọn ọmọ olè yẹn pátápátá nu iṣẹ́ yẹn so èmi kàn rí bí wípé well maybe the role tọ́lọ́ ń kọ́ pé mo máa ṣe nìyẹn ara àwọn iṣẹ́ tó dẹ̀ gbé wa náà nìyẹn tí ó dẹ̀ ní gbé wa ṣubú. àmì àṣẹ lóru. àmì sá. ẹ ṣeun gan bàbá. thank you so much. lẹ́yìn ìgbà tí àwọn iṣẹ́ tí ẹ dárúkọ ìtẹ̀ka sílẹ̀ tó dàbí pé àwọn ló gbé yín jáde nígbà tí ẹ wá ń lọ báwo ni experience yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín níta báwo ló ṣe rí ǹjẹ́ ti ní brutal experience ẹ ò bá ó yẹ kí àwọn pípù yìí kọ́ dẹ̀ ṣe nígbà ẹ̀ pẹ̀lú bó ṣe mọ̀ mí tó ṣe mọ orí èèyàn tí mo jẹ́ láwùjọ ǹjẹ́ ẹ ṣe rántí torí mo rántí pé mo bá nínú àwọn àgbà òṣèré kan sọ̀rọ̀ ní ìlú Ìbàdàn wọ́n ní àwọn rí pé nǹkan táwọn ò lè ẹ́fà gbàgbé wọ́n ní àwọn ń lọ lójú títì táwọn kọ̀ rí pé táwọn èrò dẹ̀ ń tẹ̀lé àwọn ò ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn ò tiẹ̀ mọ̀ pé àṣé ipa táwọn kó nínú sinimá níbẹ̀ tí wọ́n rí òun ló fẹ́ bá ẹ gbìyànjú wọ́n ní àwọn èèyàn dẹ̀ fẹ́ máa kí àwọn wọ́n fẹ́ máa dùn máwọn ó ní bí kan ṣe fáwọn létí nìyẹn o ó ní bó ṣe gbá àwọn létí kí ló dé tó gbá mi létí ó ní wọn ò bá yín jà òun kí ni ló fọ́ mi létí ó ní ìjọ yẹn lójú àwọn oníjọ́ tá à ń sọ ẹ̀ bàbá irú àwọn experience wo lẹ ní pẹ̀lú àwọn olólùfẹ́ yín ló jẹ́ má lè gbàgbé. the first one ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ọ̀kan mo ṣiṣẹ́ kan lọ́dún kan mo rántí orúkọ iṣẹ́ yẹn mi ò kí n rántí nínú iṣẹ́ yẹn mo fún èèyàn kan lóyún so ó wá padà lọ fẹ́ bàbá olówó kò gbọ́ ọmọ fún mi ṣèbí kan máa ń para lọ́bẹ̀ ni èmi àti mo lè rántí ẹ jẹ́ kí n sọ mo máa ń para lọ́bẹ̀ mi kàn máa lọ claim owó ni pé ọ̀gbẹ́ni fẹ́mi lówó sẹ̀ tó bá fi lówó máa bọ̀ sílé yín bàbá olówó máa mọ̀ pé mi ni mo lọ́mọ so story yẹn wá rìn ní àwọn ibì kan gbà yẹn so ìjọ kan wá wà mo lọ sí Agége mo wá cross Dọ̀pẹ̀mú road mọ́tò mi wá wà ní after bridge Dọ̀pẹ̀mú mo wá lọ sẹ́gbẹ́dá mo wá fẹsẹ̀ rìn cross the bridge yẹn wá báyìí bí mọ́tò kọ́kọ́ ṣe park sẹ́gbẹ́ mi nìyẹn I feel so embarrassed ẹni tó ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́tò yẹn tẹ seat sílẹ̀ òun sùn which is ọkọ ẹni yẹn mi ò mọ̀ obìnrin inú kọ park ni ìwà òṣì lẹ́ ń wù yẹn ìwà burúkú lẹ́ ń wù ṣé èèyàn ní ṣá ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi ni
Madam, I'm sorry, mo mọ yín rí. Get lost. Get lost. Kí ló dé? Mo bá ní ẹ má bínú mà. Èmi dẹ̀ rí gẹ́gẹ́ bí oníwà pẹ̀lẹ́ àti oníwà tútù ènìyàn bí àdàbà. Mo ní ẹ má bínú mà. Bí wọ́n dẹ̀ ṣe di pé wọ́n drove off ni. Ọkọ̀ ti tó bẹ́ẹ̀ bí few seconds like 45 seconds. Ọkọ̀ to drove back ni. Ṣé fẹ́ wá yọ̀bọ̀ pa mí ni? Mo dẹ̀ rìn lọ lórí bridge. I was walking on the bridge. The bridge kò sí much èrò lórí bridge yẹn. Some people yóò ní pa mí báyìí tí woman yìí ti kí fún mi tó tó yìí. Ọkọ̀ tẹ break ni. Ọkọ̀ dìde ni pé sir ẹ má bínú sir ẹ wo top fan yín ni. Role tẹ play yẹn ló jẹ́ kó bínú bẹ̀ yẹn pé ẹ ti fún lówó ẹ wá lọ ń threaten obìnrin títí tó fi di pé ọkọ ẹ náà ẹ tún wá pa ọkọ ẹ àbí nǹkan kan. Mo ní role tó ń fún mi nìyí. Ṣé mọ̀ pé lórí ìdúró tí mo wà yẹn wọ́n dẹ̀ ṣe save wọn. Wọ́n dẹ̀ ju 50 base mi pé ẹgbẹ́ fi take cab. Mo ní mọ́tò mi wà bẹ́ẹ̀ wọ́n ní ẹ fi lè pọ́. Wọ́n dẹ̀ lọ. Ẹ jọ ẹ bọ́ ṣe kọ́kọ́ embarrass mi. Ṣé yẹn ni mo rí? Mo tún ti rí nǹkan tó jẹ́ pé òun ni akiri kan jágò akiri kan ẹ fẹ́ kí mi ẹ bẹ̀rẹ̀ sí fún mọ́tò mi lẹ́sẹ̀ẹ́ gbàgbà jágò àwùyá láì kíní kan. Ẹ jọ kí là ń fà kí là ń gbé ẹ̀dẹ̀ ní sùúrù kí lẹ fẹ́. Mo bá nu kí ẹ má wọ̀. Fà lówó tẹ bá fẹ́ gbowó lọ́wọ́ mi kò kí n ṣe pẹ̀lú agídí àbí pé kẹ́ nà mí ẹ má nà mí. Ṣé mo àwọn fans mi wọ́n tó yẹ pé wọ́n láìkẹ́ ọlọ́mọ jẹ́ ká tẹ́lọ́ àwọn tó bá fẹ́ràn wa. Èmi gan wá rí pé to become a celebrity gan tí wọ́n bá tẹ̀ lórúkọ yálà ó lórúkọ gan àbó tí ní bọ̀ tipẹ́tipẹ́ àbó wá tún wá nísìn wàhálà ni o. Tó o bá wọṣọ dáadáa fans ẹ máa sọ̀rọ̀ o. Tó o bá look cute fans ẹ máa sọ̀rọ̀. Kò sí nǹkan tó fẹ́ ṣe fans ẹ máa sọ̀rọ̀. Ṣé wá rí tó bá tó wá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ tó o bá tó farabalẹ̀ pẹ̀lú wọn. Ó yá wọ́n lè fọ́ glass mọ́tò ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe. Kò sí nǹkan tó fẹ́ ṣe ṣé ó fẹ́ máa kí ló dé. Tó bá gbá mọ́tò ẹ léṣe wọ́n máa embarrass ẹ gan o. Ìwọ ló mọ bó ṣe máa mú wá lè pẹ́ jọ mo ti understand ó yé mi tèmi náà lẹ́ ń ṣe. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á pọ́n yín lé. Mo ṣe lọ sí Àkẹ́sán dé lẹ́nu ọjọ́ mẹ́ta ìtorí ìlú mi nìyẹn. Ọmọ Ìpẹ̀rù Àkẹ́sán baálé ọjà ni mí. Bẹ́ẹ̀ mi ò sọ fún yín tẹ́lẹ̀. Ọmọ Ìpẹ̀rù Àkẹ́sán baálé ọjà ní Ìpẹ̀rù Rẹ́mọ lógùn state yes. Wọ́n ṣàkẹ́sán dé tẹ bá rí gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ gbàgbàgbàgbà láyà máa ń wọ ẹnu fíìmù mo ti pẹ́ díẹ̀ ṣó travel out ní ó yá fún wa lówó gbàgbàgbàgbà mo ní ẹjọ́ tẹ bá tiẹ̀ mọ̀ pé ọmọ ìlú yìí ni mí ẹ má tún nà mí nílùú mi ń bí mo máa fún yín nìkan tágbára mo dẹ̀ ṣeun tágbára mi ká bọ́ síbẹ̀ náà ṣe pé kò kí n tẹ́ lómi ìyá ilé kéré lé oṣòwò wá tí ò bá ń ṣòwò yẹn bá ń kó nǹkan padà èmi gan mi ò ní much ẹ bá ń kó kí n kó sápò still náà o mo fún wọn mo ṣe gbẹ mo tún jókòó sáàárín wọn bẹ̀ wọ́n tún fowó àbúṣàbù lálejò sóríṣiríṣi nǹkan ni o mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà àbíjọ́ tí mo ní kí n ṣe road work láàárọ̀ mo kàn sáré kí n jog street round wọ́n dá mi dúró junction àwọn ọmọ ọ̀tá aláì fún àlówó lẹ́ni àárí ẹmú lẹ́ni òun sáré kiri títì tí ẹ ò ní bàjẹ́ náà fún àlówó ní pátá nìkan ló wá di mi àti top mi ò wọ really wọ aṣọ tó wọ màmá bẹ àlàyé pélé junction mi tí mo dúró sí yẹn ni mo ti gbé fóònù pélé pé ẹ bá mi mú fóònù wá ẹ bá ń kó káàṣì wá mo fún wọn lówó wọn mú òwúrò láàárọ̀ títí 7:30 a.m. láàárọ̀ àwọn tó wá dá mọ́tò dúró fi pé ìwọ dúró ìgbà láyé lọ sí junction lé wọn Faragan ti gbé mi dé junction lé wọn mo ní ẹ ṣé mo dúpẹ́ o àtijọ́ yẹn èmi fúnra mi mi ti ẹ ṣe ròdò kankan mọ́ tí bá máa ṣe mo lọ ń ṣe ní gym ni ṣé lọ́rọ̀ fi dojúkọ ni mo ní tó pọ̀ tó dẹ̀ máa ń fún wa ní embarrassment but ní choice ẹni tó embarrass wa lé ní àwọn náà ní tiwa náà so àdè fi wọ́n lẹ̀ àdè lè fi wọ́n ṣeré. ẹ ṣeun gan bàbá. Thank you sir. bàbá láti bàtẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ eré orí ìtàgé ilé ìṣèrántí ìjọ tí mi ń dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí ọjọ́ náà. mo ṣiṣẹ́ kan lọ́dún kan Rónkẹ́ ni producer ṣe Rónkẹ́ kó ṣoṣo lòkè bó Rónkẹ́ lórúkọ ẹni UK based ni yes mo rántí Fẹ́mi Ògèdèngbé ló direct iṣẹ́ yẹn lẹ́yìn ìgbà tá a ya ọ̀run gbèjà fún Fẹ́mi Ògèdèngbé lọ́dún náà lọ́hùn iṣẹ́ yẹn àti iṣẹ́ kan tí Táyọ̀ Adéléyé pè mí sí pẹ̀lú àwọn ọlọ́lá o àṣeyẹn lábúlé Ẹ̀gbá ibẹ̀ ni mo ti gba owó tó dára jù láyé owó tí mo gbà lọ́dún náà tó dẹ̀ dára jù yẹn mo ga apá gidi ni ẹ bèrè pẹ̀lú lówó náà tí Táyọ̀ pè mí sí mo gba 17,000 àbí 17,000 naira or 15,000 naira nígbà yẹn owó ńlá gan gidi tẹ́pẹ́ máa ń gbọ́n wa bùgá ní pẹ̀lú ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn dẹ́n tí Fẹ́mi Ògèdè pè mí sí mo gba
45,000 naira ní yíyẹ tí mo sọ yẹn 45 yẹn dẹ̀ rí big boy ní ẹ̀ náà nígbà yẹn àwa tá gbowó jù ń bẹ̀ náà èmi Fẹ́mi Ògìdìngbé àwọn táwọn tó lọ́sọ̀ wà bẹ́ẹ̀ náà Ọ̀gádélé Odùlé aṣáàtóbí mélòó nínú iṣẹ́ yẹn Múyìwá Adégòkè yes kò ṣe Múyìwá Adégòkè mo lè rántí ẹ̀gbọ́n àwọn náà wà bẹ́ẹ̀ àjọ wà ń bẹ̀ ni lájọ gba owó yẹn ń bẹ̀ yẹn everybody kan be happy pé no àdẹ̀gápá everybody lọ ibi tíjọ́ mi inú mi dùn sí jù nìyẹn ìgbà yẹn ni mo kọ́ gba owó tó jẹ́ pé IS money tó jẹ́ pé àárẹ̀ náà inú wa dùn wọ́n tún ṣe launching àtúngápá ní launching pé àwa rè é yẹ má bọ̀ àtijọ́ ta tún wà ní ilé Kwara State Polytechnic University of Ilorin wọ́n fún mi láwọn award yẹn wà bẹ́ẹ̀ yẹn àti Don Richard yes wọ́n honour me as Ọ̀túnba of theatre then wọ́n honour me as a Nollywood actor tó wà ní town gbà yẹn tó yẹ pé in fact wọ́n dẹ̀ pọ́n wálé èmi Don Richard Tosin Adéròmú yes Omiata and many others like that apọ̀ gan tí gbogbo wa wà ń bẹ́ẹ̀ wọ́n dẹ̀ celebrate wa so àwọn àwọn ọjọ́ bẹ́ẹ̀ yẹn ọjọ́ rẹ̀ ló jẹ́ fún ọjọ́ ọdún ló jẹ́ fún wa. ẹ ṣeun bàbá ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín bàbá wọn ní kò sí bẹ́ẹ̀ ṣe máa ní ọjọ́ tí inú ẹ̀ dùn ó má ní ọjọ́ tí inú ẹ̀ náà máa ṣèkejì kí má fi gbogbo ẹnu sọ̀rọ̀ bàbá jẹ́ ìṣèlú tí ọjọ́ náà àti pé kí ló ṣẹlẹ̀. tínú mi bàjẹ́ jù láyé ọjọ́ tí àwọn mi kọ̀ mí lẹ́ni of course ìjọ tó lọ purọ́ fún ìyàwó mi pé mo ṣe nǹkan tí mi ò ṣe yes mo dẹ̀ lè dúró lórí ẹ̀dọ́ lápẹ́ mi ò ṣe nǹkan yẹn because I love her so much ìjọ yẹn ló bà mí jẹ́ jù nílé ayé títí dásìkò tí mo wà nú èyí tínú mi ò rẹ̀ dùn. àwọn wo ló wá lọ parọ́ fún àwọn ìyàwó. àwọn Afẹ́nifẹ́re àwọn Afẹ́nifẹ́re ni wọ́n da ilé mi rú náà tí nǹkan bá ń dùn ibi tí ò bọ́ wọ́n máa ń láì kọ́ da yẹ̀pẹ̀ sílẹ̀ ìfẹ́ go deep lórí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi tí wọ́n nífẹ̀ẹ́ ìyàwó mi tí wọ́n ò mọ ọ̀nà tẹ́mi náà gbà dìde láyé àwọn ni ṣùgbọ́n tọ́lọ́run bá ń ṣe nǹkan ẹ̀ àánú ń ṣe bí lẹ́ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni ìjọ kejì tínú mi tún bàjẹ́ ju ìjọ tí first wife mi kú ìjọ yẹn nínú mi bàjẹ́ jù láyé ìjọ tí ọmọ mi náà tún kú náà last born mi náà tó kú inú mi tún bàjẹ́ náà ni so yàtọ̀ síjọ́ tí bàbá àti ìyá mi kú èrò ti pọ̀ tó lọ lọ́rùn náà. bàbá ẹ jẹ́ ká mú lẹ́sọ̀lẹ́sọ̀. Good. ìdí tí ó jẹ́ kí n sọ pé ká mú lẹ́sọ̀lẹ́sọ̀ ni pé torí bí a ṣe ń wò yín tí bá ní àǹtí nílé ó máa wù mí bíi pé kẹfẹ́ wọn torí ẹwà lọ́kùnrin. Thank you so much ẹ ṣé sá. You are very handsome ní tuntun sọ sá. ẹ ṣé mo dúpẹ́ sá. bí ẹ ṣe rẹwà tó kò sẹ́ni máa wò pé bẹ́ẹ̀ ṣe rẹwà pé bóyá èyí náà ti là àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó làmìlaka nínú ayé èyí náà ti là á kọjá. ẹ kọ́kọ́ fi yé wa yín pé ìyàwó yín first wife yín wọ́n dé lóògbé. Yes. bàbá ẹ má bínú pé mo tún gbé yín padà sí ibi bẹ̀. ṣé wọ́n ṣàìsàn ni àbí ìjẹ́ lè ṣàlàyé fún wa kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé ọlọ́jọ́ dé. Kò ṣàìsàn rárá kò sí nǹkan tó ṣe èèyàn tó súnmọ́ Ọlọ́run gan ni ó máa ṣàdúrà gan ṣùgbọ́n Ọlọ́run ó dájú ènìyàn Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ wa ju ara wa lọ. bẹ́ẹ̀ni. èmi náà travel níjọ́ tí mo dé gangan tí mo ní kí n kàn wẹ̀ kí n dẹ̀ wá pàdé ìyàwó mi bedroom gan ni mo ti kọ́kọ́ gbà kọ́ pé ìyàwó mi ti kú ọṣẹ tó wà lójú mi mo ṣọ̀pọ̀ ọṣẹ yẹn títí lọ ti mú mi padà wọlé yes because òun ló mọ̀ bá ti mú wà kékeré tí mi ti dàgbà òun ló mọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ tíátà òun ló mọ̀ many things nípa mi ọ̀sọ́mọ́ tó bí fún mi is almost 30 years plus nsìn so kí la wá sọ ń pa ẹ̀ you know so maybe I don't want to go deep that side lórí kọ́lọ́n bá mi tẹ̀ sáfẹ́fẹ́ rere kò sẹ́ni tí ò ní kú gbogbo wa là ń lọ. ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú ẹ tún sọ pé ọmọ yín náà tún dolóògbé náà. ṣẹ́rí tìyẹn tí máa ń sọ̀rọ̀ ńgbà mi ó máa ń yes last born mi ìgbà tó dolóògbé mò ń ṣèwàásù ní church làwọn sọ sí mi létí pé dáàdi ọmọ yín ti kú. ẹ ń ṣèwàásù. ní church lọ́wọ́ sọ fún mi pé dáàdi
Ronald ti kú náà ní Ronald ìwọ náà mọ yín. Mi ò mọ ohun tí ń bá sọ, mi ò mọ ohun tí ń bá ṣe. Ọmọ kan bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú omijé ni. I keep telling people pé ngbà tí igi lẹ́yìn ọgbà mi kú, bàbá àti ìyá mi kú. Ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé gangan. I'm sorry, sister mi tó nífẹ̀ẹ́ mi tó ń rán mi lọ, tó máa ń fún mi support bá ti mo wà láyé station. Ìwé wo ló ti fẹ́ kà? O ti fẹ́ lọ school kan. Má disturb mọ́ tó lọ ṣe. Sister mi, wọ́n kú. À ń sin wọ́n lọ́wọ́ báyìí lọ́pọ̀ mi pa àbúrò mi tó bí lé mi gangan ti kú. Mo sin ẹ̀gbọ́n mi láàárọ̀, mo sin àbúrò mi rọ̀lẹ́. Ẹ sin ẹ̀gbọ́n láàárọ̀. Mo sin àbúrò mi lọ́dọ̀, bàbá kan náà ló bí gbogbo wa. Ẹ jọ̀ọ́, kò sẹ́ni tó gbọ́dọ̀ bẹ̀rù ikú fún ìṣẹ́jú kan. Ọlọ́run lọ́ba alápàdúpẹ́, ó ti mọ bó ṣe ń ṣe. Ikú tó yá òde wọlé bá àtẹ̀yìn àtẹ̀mí tájọ́ ń gbòra wa sọ̀rọ̀ yìí. Ìgbà tí ìyàwó mi kú, ó jẹun tó jẹ́ pé ó wà lára nǹkan tó kọ́kọ́ weigh me down gan. Ó really weigh me down gan because òun nìkan ni màmá tiẹ̀ bí. Ọmọ tàbí sílẹ̀ sí èmi ni bàbá, èmi ni màmá ẹ̀. Bí mo dẹ̀ ṣe ń pọ̀n nǹkan mi kiri nìyẹn láti gbà yẹn. So ìgbà tí mo tún ní ìyàwó mi tó jẹ́ tó bí bébì láti ná kíní kan, wọ́n tún pè ń pé yẹn náà tún ṣaláìsí. Ẹ jọ̀ọ́ kò síbi tí ò sí. Àwa tá à ń sọ tiwa la gbọ́. Tá a bá ń sọ, òun ló fà tó jẹ́ wípé ẹni tí mo tún nífẹ̀ẹ́ ìgbà tá wa break up àti wá gbóbìnrin gan sílé gan ogun ni, because ẹni tó ti nífẹ̀ẹ́ tó ti fìfẹ́ hàn sí tó ti mọ̀ wá tiẹ̀ táwọn kọ́kọ́ dé lọ́sọ̀kan òru kan tó kọ̀ sọ gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀. Ìwọ náà kan wá gbé nǹkan kò ṣẹlẹ̀ ní tó bá ṣẹlẹ̀ á máa nú ṣẹlẹ̀. Má ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi lọ máa sọ fúnra àwa yìí wọn ní tẹ́wọ́ ẹ̀ kò jẹ gbà. Ṣùgbọ́n màá tó dẹ̀ tinú ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ okay no problem, it's okay. Ọlọ́run la gbọ́dọ̀ máa fẹnu wa bẹ́ẹ̀, a gbọ́dọ̀ fi bẹ́ èèyàn. Ẹni tá a bá fi ń bẹ Ọlọ́run bí tá a bá dé yìí, a ò gbọ́dọ̀ fi bẹ́ èèyàn torí ẹni àmì òróró Ọlọ́run ni mi. I thank God for my life. I'm now His Royal Priest, Primary Prophet, Doctor, Chaplain, Ambassador Michael Odunlami. Ó ti yàtọ̀ sígbà tí mo jẹ́ Michael Odunlami nìkan. Gbogbo nǹkan láyé yìí létòlétò lẹ́sẹ̀lẹ́sẹ̀ la máa ṣe. Ọ̀rọ̀ adé máa ràn wá lọ́wọ́. Àmín àṣẹ. Tá bá ní ká wo dídùn yìí fún ọ̀rọ̀ akéegun. Tá bá sọ̀rọ̀ láti ìnídọ̀la àmà máa rí sọ́lọ́ ni. Olóòtú ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan bàbá. Bàbá, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún mi tó dẹ̀ sí ń yà mí lẹ́nu, ẹ ní ẹ sin ẹ̀gbọ́n láàárọ̀, ẹ sin àbúrò ní ìrọ̀lẹ́. Nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, bàbá, kí ni èrò ọkàn tó kọ́kọ́ sọ sí yín nígbà yẹn pé àbí ṣé kò ṣe pé bóyá ayé ló dé? Ǹjẹ́ iṣẹ́ fìgbà kan rò bẹ́ẹ̀? Bàbá yóò gbọ́dọ̀ rò páyé lóde ọ̀run lóde ni o. Ọ̀run ni. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ẹgbọ́n ohun tí Bíbélì mi sọ? Ó ní bí ayé bá wá rè bí ọ̀run bá wá rè, ó ní kékeré ní ọ̀rọ̀ mi kí ó lọ láìṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run máa wá o, á dẹ̀ ṣe o. Ọlọ́run á ti kọ́ wípé ó máa ṣẹlẹ̀ ní ìdílé mi ni. Wọn ò jọ gbé pọ̀ náà. Wọn ò jọ wà níbi kan náà. They live on different places. Sister mi ń gbọ́nà ọgbà, àbúrò mi ń gbọ́nà kinní kan òkèèrà. Bí tó ti ń gbé jìnnà síra wọn. Bá ṣe ń ṣe tán sọ fún mi pé àkọ́ báyìí àbúrò mi, èmi kò béèrè ẹ̀ ní pé Fọlákẹ́ nǹkan ní àkọ́ báyìí. Orí mi kúrò ní ọrùn mi, mo ṣọ́ pórí yẹn, kò ń ṣe ọrùn mi ló wà mọ́. Ẹ̀mí mi ga gbẹ́sẹ̀kẹsẹ̀, àwọn èèyàn control mi nínú, má sunkún. Ibi bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi la ṣe wà, tá à ń sẹ́ ẹ̀gbọ́n mi lọ́wọ́. A dè gbéra kúrò mẹ́ẹ̀, a dè lọ sí tábúrò mi náà wá. Wọ́n ní ẹ̀jẹ̀ ń sin, mo máa wà ń bẹ̀. A sìn náà. Gbogbo ọmọ tó fi sílẹ̀ pátá lọ máa dolóríire láyé àtàwọn tẹ̀gbọ́n mi náà filẹ̀. So gbogbo àwọn nǹkan yẹn, ara àwọn omijé tó ti bọ́ lójú wa tó jẹ́ omijé ìkorò ní tí kò bọ̀rọ̀ máa bọ́ lójú abiyamọ. Ohun tó jẹ́ omijé tó gbóná gan ni. Ká tó a sọ pé ìyàwó ẹ̀ náà tún wá kú. Omijé tó gbóná ni. Ọmọ téèyàn tún bínú yàn náà tún wá kú. Ẹ jọ̀ọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ tó tún jẹ́ pé ó tún máa dẹ́rù bàyàn mọ́? Kò sí mọ́. Lẹ́yìn ikú Ọlọ́run ló kù. Ọlọ́run má jẹ́ kí ọmọ wa kú. Ọlọ́run má jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi kẹ́ mọ sàárè ọmọ. Àmín àṣẹ Ọlọ́run. Ọmọ mi ò ní kú mọ́, ẹ̀yin náà dẹ̀ ni ọmọ tí yín náà ò ní kú. Àmín àṣẹ Ọlọ́run. Ẹ ṣeun gan bàbá. Bàbá, ẹ má bínú pé mo fẹ́ béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bí ẹni àmì òróró Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run,
bàbá ǹjẹ́ ṣé èèyàn ti ever sọ sí yín rí ni pé ẹ̀yin ẹ jẹ́ bí èèyàn Ọlọ́run tẹ́ ń wàásù tẹ́ ń jíṣẹ́ Ọlọ́run káàkiri dẹ̀ níyàwó ẹ̀yin tún divorce ẹ̀yin àtìyàwó yín ẹ tún divorce gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ní pé ṣó lẹ́tọ̀ọ́ sí yín láti jẹ́ ẹni àmì òróró Ọlọ́run ǹjẹ́ ṣé èèyàn ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún yín? ẹdùn ọ̀rọ̀ tẹ́sán yẹn fọ́ ni báwo ni ẹ ṣe máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ṣógun tẹ́ni yẹn ń gbé bọ̀gọ̀ ojú ti tèmi tí mo ní lọ ṣebí tí ẹni kóhun ti rí solution tó bá wá jẹ́ pé òun máa wá bá mi ó fẹ́ wá sọ̀rọ̀ nípa ogun ayé tèmi mi á sọ fọ́lọ́run pé tó irú ogun tó dé bá mi kó dé bóun náà kò le sí èmi ò kì í ṣe pastor mi kì í ṣe evangelist prophet lèmi wòlíì ni mí ohun tí mo bá ti sọ ó máa rí bẹ́ẹ̀ tí mo bá feel pains kan tí nǹkan bá bá pé ó di ẹ̀yin tẹ́ jẹ́ kinní kan níyàwó ẹni kan ìwọ náà ò ní níyàwó mọ́ ẹ lọ kọ̀ sílẹ̀ sà kò ní pẹ́ ó máa ṣẹlẹ̀ kò ní níyàwó inú kíyàwó tiẹ̀ náà kú àbí kan divorce ọ̀rọ̀ Ọlọ́run ni wòlíì máa sọ̀rọ̀ ó máa ṣẹ ó ṣẹlẹ̀ ní Bíbélì ẹgbọ́n tí Elijah sọ ó ní àwọn yẹn bàbá parí gòkè bàbá gbà bá dẹ̀ ní kí ẹranko bí àrè kó ya gbogbo yín jẹ kò tí ì sọ ẹranko bí àrè ó dẹ̀ wọnú ó dẹ̀ ya gba ọmọ yẹn jẹ lọ so tí ọmọ máa sọ̀rọ̀ sí wòlíì ó máa wò pé àwòlíì lẹ́nu yìí o ṣẹ́rígbà kan àwọn èèyàn máa fojú tíátà nísìnyí tíátà pẹ̀lú wòlíì wọ́n máa fi ń pọ́n mi lé gan that is sir wọn ò ní sọ wọn ò ní bad alteration sí mi wọn ò ní sọ tí mo ń feel as a pain wọ́n fi sọ̀rọ̀ sí mi. I don't think you get me right. wọn ò ní fi ohun tí mo ń feel bí pain yẹn tó kí mo ní èmi àti àwọn mi pé ókè mi níyàwó kò ṣe pé mi ò tí mo fi dàgbà tó yìí mo mọ ohun tí mo ń ṣe bí mo fẹ́ níyàwó lè ní sọ́ọ̀lá màá ní ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ wípé mi fẹ́ kàn yẹn kó díṣẹ́ Olúwa lọ́wọ́ mi fẹ́ kàn yẹn ba iṣẹ́ ìríjú mi jẹ́ kò sí nǹkan tóbìnrin ń wánu létí mi nínú ilé mi wà òkè níwọ̀n bá tèmi Ọlọ́run ló ń bọ̀ mi kò kí ń ṣe ènìyàn débi téèyàn máa ráyè sọ̀rọ̀ sí mi but ọ̀rọ̀ olóbìnrin dé kọ́lá máa sọ pé yẹ́ ẹ̀sùn òun délé ni ó dé nìyẹn pẹ̀lú fọkànbalẹ̀ ni àbí mi tí mo máa gbéra ń sìn mo máa wà ní 9 days spiritual trance mi ẹjọ́ tí ṣé obìnrin fẹ́ bá mi wọlé ni kí lóbìnrin ní ṣe pẹ̀lú yẹn obìnrin mi gan lè discourage ìrìnàjò ó lè ṣe nǹkan mi tí ìrìnàjò yẹn máa fi bàjẹ́ obìnrin mi lè ṣe nǹkan mi tí ìrìnàjò yẹn máa fi bàjẹ́ gan fún mi but ó dára kí òun níyàwó ó dára gan nídàkejì ó yẹ Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run máa ṣe tó dáa fún gbogbo wa. àmì àṣẹ Ọlọ́run ẹ ṣeun gan bàbá ẹ ṣeun. Thank you sir. bàbá nínú àwọn iṣẹ́ láti ìgbà tó yẹ pé ẹ ti tàmì òróró Ọlọ́run bàbá ẹ ṣe gẹ́gẹ́ bí wòlíì tí ẹ jẹ́ ǹjẹ́ ṣe ìrántí iṣẹ́ tó yẹ pé ẹ ti ṣe tó jẹ́ ohun iṣẹ́ tó láàmìlaka tẹ tú ènìyàn sílẹ̀ ẹ ṣe ìrántí tẹ lè fi opportunity tẹ lè fi jẹ́wọ́ tẹ lè fi sọ fún Ọlọ́run pé Ọlọ́run ẹ ṣe kí àwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ Ọlọ́run ń bẹ bí ìtàtijọ́ pé àwa gọ́gọ́gọ́gọ́ là sin Ọlọ́run bí ìtàtijọ́. ẹ rí i pé mo rẹ́rìn bẹ́ẹ̀ni mo lè sọ 10 bàbá ẹ bá wa sọ. bọ̀ màá wá sọ ẹyọ kan péré fún yín nínú ẹ̀ níbi tẹ́ jókòó sí yìí kò tí ì pé ọdún kan kò tiẹ̀ tí ì tó tí báwo kò tí ì wọ 6 months kò tí ì tó bẹ́ẹ̀ níbi tí mo jókòó sí nìyẹn dọ́tà mi wà ń bí báyìí mo kọ̀ rí pé wọ́n kan gate wọ́n ṣí gate ká ló sọ fún ọ pé ilé bíbá yìí ni mo wà àbúrò mi ọkùnrin kọ àwọn èrò wọnú ilé ní dáàdì bá tó káwọn yẹn wọlé mo dẹ̀ kí wọ́n mo kọ̀ rí pé màmá yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún ni màmá bẹ̀rẹ̀ sí ní ké ni mi ìmọ̀ yín rí mi ò kí ń sunkún lé mi ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ọba ni ọmọ àwọn yìí ní ojú ẹ̀ ti fọ́ kò lá ọmọ náà tí mo bá lè nìkan mu wá gan màá nìkan mu wá mo ní kojú ẹ̀ ti fọ́kẹ̀ mo ní máa bọ̀ ń bí wọ́n bá dẹ̀ mú jókòó sẹ́gbẹ́ mi níbí báyìí ọ̀rọ̀ yìí ò tí ì pọ̀ ìjọ 4 months lọ kí lorúkọ ẹ̀ wọ́n bá sọ orúkọ ẹ̀ fún mi mo bá wojú ẹ̀ ṣùgbọ́n mo realize pé nìkan ni mo sọ̀rọ̀ ní mọ́mẹ́ǹtì yẹn mo mọ̀ pé nǹkan kan gba ẹnu mi sọ̀rọ̀ wípé la ojú ẹ̀ níwájú ọba tí màá jí iṣẹ́ mi fún lọ́jọ́ ìkẹyìn ó take ojú yẹn òṣèjọ́ kan ló fọ òṣèjọ́ méjì o òṣèjọ́ mẹ́ta ó ti ṣe díẹ̀ ó take little time mo kàn mọ́ pé mo tẹnu mọ́ pé la ojú ẹ̀ mi ò pariwo sọ̀rọ̀ mi ò ṣe kan
ibi tójú ọmọ yẹn ti là ni mo jókòó sí gbogbo ariwo lọ èrò lọ ó lajú ẹ fojú ó ṣe kinní kan mo wá wọnú ilé mi mọ ohun tí mo fẹ́ sọ mọ́ mo kàn bẹ̀rẹ̀ sí ní sunkún ni nígbà tí mi ò mọ nǹkan tí mo ṣe mi ò mọ ohun tí mo ṣe ó ti yàtọ̀ sí pé ká sọ̀rọ̀ fún yẹn wípé Ọlọ́run ní kinní kan ó máa ṣe kinní kan kí nǹkan yẹn lè ṣẹlẹ̀ ó ti yàtọ̀ bọ́ ilé la ojú yẹn dẹ̀ la bàbá àti ìyá wọn fi ọmọ yẹn jí nkí mi ni wọ́n fi ọmọ yẹn jí nkí mi ń gbé dáàdì ọmọ yẹn gan gbogbo yẹn bìlì pé àgbáyé bìlì pé mi ni mo bí ẹnujọ́ mẹ́ta ló ṣẹ̀ṣẹ̀ kò tí pè bí ọjọ́ mélòó ló ṣe lọ sọ́dọ̀ àwọn bàbá ẹ̀ so ibi náà máa ń wúra mi wípé ṣé ọlọ́run yẹn kò kúrò ọlọ́run yẹn wà ó dẹ̀ sì wà bẹ́ẹ̀ náà kò dẹ̀ kúrò níbi tó wà náà táwa èèyàn ká ní wá ẹ wo iṣẹ́ ìyanu wa máa tẹ̀síwájú níwájú ọlọ́run àlàyé ó máa tẹ̀síwájú ní kò dẹ̀ lè dáwọ́ dúró. àmì àṣẹ Ọlọ́run bàbá mi ìmọ̀ bóyá ẹ ti bá nǹkan yìí pàdé lórí ayélujára nínú ọ̀sẹ̀ tí àáfẹ́ ìta ń lò náà. Yes. ó ní àgbà wòlíì kan tó jáde. Okay. ìdí tó dẹ̀ ṣe sọ̀rọ̀ ni pé nígbà tá a bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Kwara ní Benue bí wọ́n ṣe ń wọlé lọ tí wọ́n lọ ń pa àwọn ènìyàn nílé ìjọsìn alàgbà yìí wá jáde wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní àwọn o níbi táwọn dẹ̀ bá dé báyìí o àwọn ò fẹ́ fojú sunkún ọmọ ìjọ ní pé àwọn máa ṣe nǹkan sí ara àwọn ọmọ ìjọ àwọn ní pé níbi báyìí àwọn á gbé orúkọ ti Jésù wọn á yọ kúrò àwọn á mú nǹkan míì àwọn á lò torí pé tá bá sọ pé níwájú bọ́ta ló ń porúkọ Jésù kò ní yá bọ̀rọ̀ ní pé lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ṣe kí ni bó jẹ́ sísín bó jẹ́ jíjẹ bó jẹ́ mímu àwọn máa ṣe fún gbogbo àwọn ọmọ àwọn. Bàbá nígbà tí nǹkan yẹn wá jáde ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ̀rọ̀ ní pé ṣé Jésù náà lẹ́yìn náà dẹ̀ ń sìn nítorí ìbọn ẹ wá ní bó jẹ́ sísín bó jẹ́ jíjẹ bó jẹ́ mímu. Bàbá gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí ẹni àmì òróró Ọlọ́run lè rí sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣe rí ìgbàgbọ́ olúkálùkù ló mú lára dá ìgbàgbọ́ tí bàbá tó sọ̀rọ̀ ló mú wọn lára dá o àwọn lọmọ ohun tó rí ṣùgbọ́n lọ́rọ̀ tèmi bíbélì mi jẹ́ kó yé mi wípé ìbùkún ní fún ọmọ ọ̀dọ̀ náà tí ó fi ọgbọ́n ṣe gbogbo nǹkan láyè ọgbọ́n ló gbà o àtẹ̀ntó lòun máa sin àtẹ̀ntó lòun ò ní sin ọgbọ́n ló gbà tí tèmi ní ṣá ni wípé kéèyàn ṣáà má ti kúkú gíva kó má ti kú fọ́tayọ̀ kó má ti fi ṣẹ̀sín kó má ti sùn wá mọ́jọ́ ṣé kó tí wọ́n bá jẹ́ máa tún kùnà ọ̀dà kí a máa ní ọlọ́màjà tó jóun dojú kú ikú wa ló wá fẹ́ kú tó bá tó jóun dojú kú sílẹ̀ kó ra rọ orísun kó kú jẹ́jẹ́ ṣé kí mọ́tò lọ pa olúwẹ̀ ní àbí kán lọ sun olúwẹ̀ style oríṣiríṣi rẹ̀ ló máa tó máa sún yàn ó bá ṣe dúró last ní tó yẹ kó bó ṣe wà bóyá máa wà náà rí tó yẹ kó báyìí náà ní mi sọ fún pé tíátà ní gbogbo tá a bá ń ṣe ní ayé chọ́ọ̀chì mímọ̀ pé lérí orí ìtàgé ni mí gbogbo àgbáyé mọ̀ tí má ti ń sọ̀rọ̀ ẹ̀fẹ̀ máa ń wà ní ọ̀rọ̀ mi ikú oríṣiríṣi ló wà bọ́ bá yìnbọn fún yàn gbà ó bí yàn sáré lọ́mọ ẹnu lè gan báyìí kó jẹ́ bí yàn ṣe máa bá a dọ́rùn nìyẹn ṣùgbọ́n ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nítorí tí ó fọgbọ́n ṣe ọ̀nà tó bá wọn káàkú ni kó gbà ó tó bá lọ sùn olú ẹ̀ mọ́jọ́ àbí wọ́n lọ yìnbọn fún yàn ó kú gbé nìyẹn o èmi ò mọ̀ pa yẹn o ṣùgbọ́n náà tó o bá lè gbà láti fi ẹ dìfẹ́ndì ara yín o ẹgbẹ́ ẹ̀kọ́ sọ pé ẹ dira o ẹ dira ẹ forúkọ Jésù dira èmi ò ní sọ jù yẹn lọ àwọn ṣọ́ọ̀ṣì mi náà fọ́n pa àwọn náà máa dira kò dùgbà tí bá bẹ̀rẹ̀ sí ní múra fún kí n dira fún wọn àwọn náà àfọ ìṣòṣà láti dira ẹlòmíì tẹ́ ń wò yẹn ìdílé tó ti jáde gan omi ìsà ni wọ́n bẹ̀ ẹ wá sọ pé ó ń sin wọn bàbá yẹn bẹ̀rẹ̀ ẹ̀pọ̀ wọn láti máa sin mọ́ sísìn ni kò lè tó yẹn ilé tó lọ́kù ti jáde ẹ má rẹ́rìn ilé tó lọ́kù ti jáde irú èmi sì ìdílé onígbàgbọ́ ni mo ti jáde bíbélì la gbójúlé ṣùgbọ́n ẹ má yìn mí bọ̀n o ẹ má tà mí lọ́fà o ẹ má ṣàmì ládàá o ìgbẹ́lẹ̀ pé wòlíì Ọlọ́run tó gùdù ní mí torí tá a bá tètè mọ́rálẹ̀ èdè everything láta mọ́lẹ̀. àwọn ọmọ tẹ̀ ṣe báyìí. mo wà lẹ́nì ayé ìgbà tí ó fún ojú méjèèjì mo wà bẹ́ẹ̀ ni
kò sí nǹkan tó dẹ́rù ẹ̀mí ayé tíátà lé pọ́ńṣì lóríṣiríṣi pé olùṣọ́kọ́ lélẹ́yìí. bàbá ó fi pé bóyá bó ṣe sọ pé bó ṣe máa gbàdá wà yẹn kò gbé bíbélì tí wọ́n. wọ́n ń gbé bíbélì dáadáa ẹgbẹ́ dúró mẹ́ orúkọ Jésù ni orúkọ àmúgbé Yorùbá ló máa sọ pé àgbèrò ní tíátà ló máa sọ àgbèrò orúkọ Jésù sọ pé gbé dúró òun torúkọ Jésù àgbèrò ìyẹn ni tàwọn ìbílẹ̀ gbé dúró ní tiwa Ọlọ́run wa pẹ̀lú wa ẹ má jẹ́ àtú o ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ o kó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kán má wà o ẹ má jẹ́ kán wà o. mo rí pé ẹ̀yin oní tíátà ìpínlẹ̀ ọ̀dọ̀ ní fíjì mo rí pé a rí ìbáṣepọ̀ tó dánmọ́rán tó wà láàárín. Yes. kí ló dẹ̀ fà á ni pé a ti rí àwọn onífújì bíi King Dr. Saheed Òṣùpá Alhaji Wasiu Alabi Pasuma K1 The Ultimate Alhaji Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo àwọn wọ̀nyí tí wọ́n ṣeré orí ìtàgé gan back to back. yes. bẹ́ẹ̀ náà ládàá ìtú rí bá àwọn oní tíátà yìí ní ìsọ àwọn tíátà tó ṣe ń bọ̀ sí ìrùn ṣùgbọ́n àwọn àgbààgbà tíátà tó pé kí ló ń pè ní tíátà o wà lè kọrin wà lè mọ̀ ń jó wà lè mọ̀ lùlù wà lè mọ̀ nǹkan oríṣiríṣi ń ṣe à ń rí wọn náà tó pé àwọn náà ń kọrin tó bá ya sinimá tó bá ṣe fíìmù wá kọrin bẹ̀ òun ló fẹ́ jẹ́ ìbéèrè pé bàbá ń jẹ́ iṣẹ́ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́rin fújì. ṣẹ́rí tíátà ló bí orin ẹ lè máa mọ̀ ṣẹ́rí orin bàtà wà kọ́ tíátà nísìnyí kò sí mọ́ a máa ń pa àwọn kan ní kọ̀ǹpó àwọn ọ̀gá wa kọ̀ǹpó wà tá bá ti ń jó ijó ìbílẹ̀ tó bá ń kọ́ wa bó ṣe ń gbé ẹsẹ̀ kọ̀ǹpó ló máa ń kọrin fún wa kọ̀ǹpó àgbérédé wà àgbérédé ṣé gbogbo àwọn orin tó ń gbérédé tá à ń ṣe kinní kan tá à ń ṣe kinní kan yẹn ibi tí orin ti ń bẹ̀rẹ̀ gangan làwọn entertainment ni orin àti ìtàgé kí ló pè ní entertainment amúlùdùn so tó o bá lè kọrin wà á lè ṣètàgé tó o bá lè ṣètàgé wà á lè kọrin ẹ̀dẹ̀ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara yín mo rántí pé mi àtòṣùpá ti jọ ṣeré rí a lọ ṣeré yẹn ní Mẹ́rán mo rántí title film èmi àti Paso ti jọ ṣe Mr. White àbí kinní kan tó fi powder tó fi kinní kan bò mí nímú àwọn Paso náà mo rántí pé mi àti Alhaji Wasiu Alabi ti jọ ṣeré èmi àti King Saheed Òṣùpá ti jọ ṣeré mo dẹ̀ mọ Alhaji Sule Malaika àbí mi morúkọ èmi ò kí I'm so sorry mo kì í really morúkọ everybody àtàwẹ́wẹ́ mo rántí pé mo ṣe rí ní pẹ̀rú déèdà lọ yìí gbogbo àṣì kíra ó lójú ẹni tí ó ń ṣe tíátà àti ẹni tó ń kọ fújì àbí tó ń kọ orin tí gbogbo wa ò kí ń ríra wa àríra wa àmọ́ra wa tí ọba mi tó bá kọ́ wa ara ẹ̀kíra yẹn jọ nìyẹn torí pé àwọn kan believe pé ẹ̀yin méjèèjì àwa là ń bọ́ yín tọ́wọ́ bá ra fíìmù àbí káwọn fans náà sọ pé fans mi yá sáré sẹ́ńdà àzá sí mi jẹ́ ń ṣe one m sí ẹ jẹ́ ń ṣe 500 sí ẹ káwọn náà dúró pé àìṣe aláì àìrọ́ àmágbádùn yín gan ẹ mọ̀ gbogbo àná wọ́n tá là ń wojú Ọlọ́run so àtolórin adélẹ́rí ìtàgé o àgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa èmi ò mọ fújì kọ o mi ò jẹ́ dákọ̀ tí mo mọ fújì kọ torí pé I don't just know and mo jẹ́ dákọ̀ tí mo fi bẹ́ẹ̀ ní tí orin but beats ọba ń lu beats àìrò Paso ìrara káwọn ẹ̀jẹ̀ ló jẹ́ mo like Paso mo like brother mi ni brother mi náà l'Òṣùpá náà Raoul mẹ́ta brother mi ni wọ́n bọ́ mi ò mọ orin wọn kọ but tó bá pè mí sí show wọn àbí táwọn ẹ̀ bá invite mo máa lọ mo dẹ̀ máa feel among àjọ máa jó náà ni mo mọ gbọ́ ni kí n má lè jó. gẹ́gẹ́ bí ìwòlí iṣẹ́ rí pé kò tọ́ súnmọ́ bá àwọn mùsùlùmí ṣe máa ń sọ. pé kí n kúrò ní entertainment tí mo wà kò tọ́ súnmọ́ ṣé àwọn èèyàn lọ fún mi lóúnjẹ tí mo jẹ ṣé táwọn kan bá fẹ́ máa criticize ṣé èèyàn ló ń fẹ́ fún mi ní ọ̀run tí mo fẹ́ wọ̀ ṣé rí mistake tá a máa ṣe ni wípé a máa ń ṣọ́ èèyàn èèyàn tẹ́ ń ṣọ́ yẹn iṣẹ́ ibi tó ń ṣe ń kọ̀rọ̀ wá o táwọn kan criticize ẹ̀yìn o ó mọ̀ ní kí n tó ṣe iṣẹ́ Olúwa wípé entertainer ni mí kò sí pé ìfẹ́ kúrò lára mi kí n di born again mi ì dẹ̀ pé láti fẹ́ pé mi ní pastor ẹ̀
mo rẹ̀ kí n ṣe evangelist ẹ̀ I'm a prophet ọlọ́run pè mí ni mo rẹ̀ níjọ fine ìjọ dúró lọ́tọ̀ èmi dúró lọ́tọ̀ tèmi ni mo ń sin ọlọ́run tèmi ni ọlọ́run mi tí mo ń sìn ó lè yàtọ̀ sí ọlọ́run tiẹ̀ tó ń sìn náà mo kì í lọ sí agbo fújì ẹ lè rí mi mo ń ṣe tó máa ń play ṣé kí n fòwú détí ẹ fẹ́ sọ fún gbogbo àwọn archbishop doctor reverend kìnìkan yẹn wọn ń gbọ́ fújì inú ilé wọn àbí àbáwọn náà kì í gbọ́ tó bá play ẹ̀ ta. a nípa máa ń rìtáyà nu tíátà ni máa ti rìtáyà tipẹ́ after 35 years máa ti rìtáyà ẹ tó wá fẹ́ gbéná wojú ẹkùn mi mo fẹ́ rí a ní kí ló ti mo ṣe ń gbọ́ orin inú ilé mi a ní kò tọ́sán pé wọ́n ń play music inú ilé mi níbo ló kọ́ sí bíbélì pé wọn kò gbọ́dọ̀ gbọ́ music no ẹ jẹ́ ká jọ gbọ́ dáadáa ìwọ kò gbọ́dọ̀ gbọ́ music tí kan fi kú ṣé bàbá aládùúrà náà ṣé ìyẹn mi pé wọn kì í gbọ́ orin ni èmi ò tiẹ̀ kì í gbọ́ náà fọ̀rí ìmọ̀ mọ́ gbọ́ bọ́ sí iye kókó ò ní ever try ẹ̀ máa lọ visit ẹ̀ tí bá mọ̀lé ẹ̀ ẹ jẹ́ ọmọ charge sí court ni because o ti fẹ́ disturb life mi ní ọmọkọ́ tí mò ń rònú ayé tèmi ni o kì í ṣe kò ṣèjà máa ní kó jẹ́ kó sùn ẹ̀ sí court kájọ fà á ni kí ló tó ṣe ń ṣọ́ life mi. àwọn èèyàn máa ń pretend nǹkan tó kó bá ọ̀pọ̀lọpọ̀ nìyẹn they pretend a lot nǹkan tó ń ṣe ń kọ̀rọ̀ yàrá bad but me I will tell you lóòótọ́ mi ò mọ fújì kan mò ń gbọ́ but kò tọ́ sọ̀rọ̀ pé mò ń gbọ́ orin àwọn colleagues mi ọ̀fẹ́ family mi ń kọ́ mi ní gbórin yẹn màá tó wí títí pé family mi ṣoríire. ọlọ́run máa wà pẹ̀lú wa thank you so much a bá lọ sọ́ọ́dì ní dọ̀la àwọn kan ṣe máa rọ̀rọ̀ sọ̀bọ̀ tó bá sọ́nà àwọn náà mọ̀ pé ẹ̀wọ̀n ló máa kú sí torí lọ́ọ̀yà mi máa dúró lẹ́yìn lọ́rùn báyìí nípa ṣe máa ní kó má ṣe nǹkan tó bá wù ṣé torí kí ni. chọ́ọ̀chì mi tí à ń sọ èèyàn mélòó ló ti fún mi lówó tó bá sọ lára àwọn tó fẹ́ bá mi fa ìgbé tó fún mi ní tight tó fẹ́ criticize mi ṣé wọ́n ló fún mi tight mo jẹ́ gbọ̀ngbà tight lọ́wọ́ ẹ̀ àbó ti dáwọ́ gbá sínú chọ́ọ̀chì mi for once. Kí ló kó ìpẹ̀lú life tèmi a máa jọ lọ sọ kóòtù lọ́dọ̀ adájọ́ bẹ́ẹ̀ ni sà. ẹ ṣeun gan sà ẹ ṣeun gan. Thank you so much. ẹ ṣeun gan bàbá. Welcome. bàbá nígbà tí ẹ wá gbé wa ẹ̀sùn kankan tó dẹ̀ dàbí pé ó kàn mí lóminú ṣùgbọ́n mi ì lórí ọ̀fẹ́ láti béèrè àwọn nǹkan tó ṣẹlẹ̀ bàbá má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ Okay. ẹ ṣàlàyé fún wa lórí àwọn project kọ̀ọ̀kan tí ẹ ń ṣe ẹni project tẹ́ ti kọ́ owó sílẹ̀ bàbá ṣé ẹni tẹ́ gbéṣẹ́ fún ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìdí tó jẹ́ ìbéèrè àwọn ìbéèrè yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti nílò àwọn ìdojúkọ báyìí tó yẹ pé nígbà tí wọ́n ní wọn ò gbérí mọ́ nígbà tí ṣe bóun la dọ́dọ̀ yìí tẹ́ ń bá wa sọ̀rọ̀ ibi tí owó ti ń run ẹlòmíì ò gbérí mọ́ ẹlòmíì hospital ló máa wà ẹlòmíì gan ò ní lè ṣe kò ní lè sọ̀rọ̀ wọ́n á yìí máa fa omi sí lára bàbá kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan how did it happen. Jerry onígbàgbọ́ sọ wípé ká má jẹ́ kí Sátánì ò gbé wa ṣubú tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí mi mo jẹ́ ẹ̀dá kan tí mo máa ń tètè gbé kúrò lọ́kàn nígbà tí mo dé ibi tí mo ti ń ṣe project mi yẹn kékeré yẹn lọ torí march anniversary mi lọ́dún 20 mo dẹ̀ ń sáré lọ́tún lọ́sì on getting there mo kàn tó wá rí pé nǹkan ti mọ tó ti dókè tó ti ṣe gbogbo ẹ̀ ó tún gbogbo ẹ̀ tí wàá dàwó wálẹ̀ ẹ sà èmi tí mo ti nọ́ọ̀sì bp mi tí bp mi ò tí ì nọ́ọ̀mà ẹ̀fún tó sọ fún mi bẹ́ẹ̀ ni pé kí n ṣáà máa rẹ́rìn kí n máa ṣeré mi ní láti gbé nǹkan kan sẹ́mi mo wá sọ mo ní ṣèbí eléyìí ló dà wò lulẹ̀ ṣẹ́mi mi ló dà wò lulẹ̀ ni. tí mo bá ń kọ́ nǹkan lọ lọ́wọ́ ẹnjìnìá tí ò wá ṣe dandan ó máa dà wọ́n tọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní gbé bẹ́ẹ̀ ńkọ́ àbí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé bẹ́ẹ̀ tó bá wá dà wò lulẹ̀ kí lẹ fẹ́ bọ́ lọ́hùn ṣe. so tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ tẹ́mi mi ò bá ṣáà ti dà wò lulẹ̀ ẹ wo mo máa mú nǹkan tútù láìpẹ́ sí i o tí máa fọkàn ara mi balẹ̀ o mo ò fẹ́ wàhálà o mi ì fẹ́ ronú rárá àtúrò mi ṣe máa ń kọrin táyé bá gbóngbògbò lọ́wọ́ mi wọn ò bá ti gbẹ̀mí mímọ́ wọn ò róhùn gbà lára mi báyé gbóngbògbò lọ́wọ́ mi wọn ò bá ti gbẹ̀mí mímọ́ wọn ò róhùn gbà pàtẹ́ ti gbẹ̀mí mímọ́ ara mi àtúntìdè ìgbàgbọ́ ni
mo nígbàgbọ́ tí nǹkan bá ṣe mí sínsìnyí kì í jẹ́ kò ń ṣe bíi ọmọ mi tó break o ìyẹn ṣe ń affect mi o but kò sí nǹkan tó ṣe mí láyé. Dọ́tà mi gan sick gan ẹ̀mí mi shake but still náà mo tún dúró lórí ẹsẹ̀ Ọlọ́run dẹ̀ rà padà ó ti tán. So kò sí nǹkan náà tó gbúlé gbé mi ṣubú tí mo wá para mi tẹ́ẹ̀mí mi bá ṣe wà bá ìrètí ń bẹ ohun tó ṣẹlẹ̀ ní ẹ̀sà. ẹ ṣeun gan. Thank you so much sir. bàbá kò sí báwo ṣe ní sọ̀rọ̀ táwọn ní sọ̀rọ̀ nípa ọjọ́ mẹ́sàn-án tẹ́ fẹ́ fi gorí òkè. Ǹjẹ́ ṣé àwọn olólùfẹ́ yín ṣé wọ́n lórí ọ̀fẹ́ láti wá kọ̀ sí àti pé báwo ló ṣe lè dé ilé ìjọsìn yín àfẹ́ kẹ́ bá fi àsìkò yìí kẹ́ bá sọ fún wọn wọ́n ṣe lè dọ́dọ̀ yín. Kíní yẹn rèé òun mo fi hàn yín lẹ́ẹ̀kan yẹn ọdọọdún ni tó o bá ti lè ṣògùn wàá lè ṣàdúrà. Mo nígbàgbọ́ nínú àdúrà gan. Mo nígbàgbọ́ nínú àdúrà gan. Mo nígbàgbọ́ nínú àdúrà gan. Olórin kan kọrin orin yẹn máa ń dẹ́rù bà mí gbogbo gbà. Ṣé rí àdúrà láyé yìí ó dára gan. Ìwọ tó mọ̀ pé ó lè ṣògùn máa lè ṣàdúrà o. Tí mo bá ti wọlé àdúrà tí mo bá wọ̀ èmi kì í rí èèyàn o tí màá fi jáde pátápátá àlùwà ni. Mo dẹ̀ máa ń bẹ Ọlọ́run gan gbogbo àwọn wòlíì oríṣiríṣi máa ń bá mi bẹ Ọlọ́run. Tẹ́lẹ̀ 21 days mo fi bẹ̀rẹ̀ bàtí mo ṣe fàìmọye ọdún mo sọ di 14 days tó ṣe fàìmọ̀ mo sọ di 9 days láti bí 3 years ago sí 9 days yẹn mo wà lórí ẹ̀. 9 days yẹn máa bẹ̀rẹ̀ lọ́n di 11 títí di on the 20 of December ní ìlú Ìjókòó Ọjà. Tàbá tí ń bọ̀ lẹ́ni wẹ̀ tàdé Sangonda Bridge tàbá ti wọ mọ́tò àbí ọ̀kadà àbí márúwá tó ń lọ sí Ìjókòó Ọjà ẹ jẹ́ ká bọ́lẹ̀ ní Ìjókòó Ọjà ká kọ́ gbọ́kàdá pé à ń lọ sí church Ọ̀túnba tó wà ní Alápákó. Church Ọ̀túnba tó wà ní Alápákó number 7 Golden Well Crescent Alápákó Ọjà Ìjókòó. Tẹ bá débẹ̀ ìgbà Bíbélì sọ wípé ìgbàgbọ́ rẹ̀ yóò mọ́ lára dá. Ìgbàgbọ́ tèmi ló mú mi lára dá báyìí o. Ìgbàgbọ́ mi ló mú mi lára dá. Ẹ wò wọ́n fi hàn yín èmi máa fi hàn yín òun rèé o. Òun rèé. Ìgbàgbọ́ mi ó máa mú mi lára dá. Tí mi bẹ̀rẹ̀ change my story. Change my story. Ẹ ti rí. Story ẹ̀mí àti ẹ̀ ó máa yí padà. Àmì àṣà o. Story wa máa yí padà o. Jábísí ọmọ ìbànújẹ́ ni o. Ayé ìpinnu ayé ẹ̀ padà sọ́dọ̀. Sí níbi tí ó dùn mú. A gbé àpótí ẹ̀rí lọ sílẹ̀ pé olùṣèyàn táyé ẹ̀ ti bàjẹ́ ni. Ọlọ́run dẹ̀ yí ìgbésí ayé ẹ̀ padà. Èmi ìrìnàjò mi máa yí padà láti wákàtí yìí lọ. Change my story ni. Ẹ kọ̀ wá ní ẹ wá ohun tọ́lọ́run fẹ́ ṣe. Ẹ lórí ọ̀fẹ́ gbogbo ẹ̀yin fans mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ nífẹ̀ẹ́ mi ẹ máa bá wọn ní tíátà oríṣiríṣi pàdé mẹ́ lọ́jọ́ náà lọ́n 20 yẹn. On before that 20 you can come around for special prayer. You can come around anytime you like. Ẹ wá gbàdúrà fún ẹlẹ́dàá yín o fáwọn ọmọ yín o. Ayé ò ní yí nǹkan rere lórí wọn di láburú o. Ìpinnu Sátánì ò dẹ̀ ní wá sí ìmúṣẹ nínú ayé ẹnikẹ́ni nínú wa o. O lè pe nọ́mbà mi náà tó bá yẹ kó fẹ́ pe nọ́mbà mi gbá yẹn náà ní 07064635347. Lẹ́ẹ̀kan sí 07064635347. Mo ṣe jẹ́ ẹni ṣé mo pe dáadáa ṣá? Bẹ́ẹ̀ni sá. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣeun gan. For special prayer. Thank you. Yeah. Bàbá tí wọ́n bá ń bọ̀ bí èlò gangan ni kò mú dání. Torí àwọn kan wọ́n ní àwọn lọ ilé ìjọsìn míì wọ́n ní kó tó lè rí bàbá wọ́n ní wọ́n kọ́kọ́ san bíi 5,000 owó consultation fee owó kìíní kan èlò gangan ni kò mú dání tó bá ń bọ̀ wá sọ́dọ̀ àwọn. Ẹ tó bá ti ń bọ̀ lọ́dọ̀ Jésù kan lọ sí báǹkì kan lọ gba gbowó àkáǹtì wọn wá. Wọ́n ń bọ̀ wá sọ́dọ̀ Ọlọ́run tó fẹ́ wá fẹ́ nára wọn gbàdúrà. Ṣé èmi máa ń nádúrà tí mo fẹ́ mú fún wọn bì kan ní èmi mọ̀ pàdúrà wọn máa gbà ni.
Ọlọ́run ò sọ pé kí ní kẹ́nikẹ́ni ó mówó wá ọ̀fẹ́ la fi fún wa ìgbàgbọ́ wọn ló máa mú wọn lára dá. wọ́n ní kọ́ mú dání. Bẹ́ẹ̀ ni sà ẹ gbọ́ o obìnrin orísun ẹ̀jẹ̀ yẹn ṣe mọ̀ pé kò fọwọ́ kan Jésù kò fọwọ́ kan rárá èrò ti pọ̀ jù ọwọ́ ẹ̀ kọ̀ pé tí aṣọ ẹ̀ ti ń ti ní báyìí Jésù dáhùn ó ní kíní ó ní kankan ti ó ní àṣẹ kan ti jáde lára mi ẹ̀gbọ́n ti Pétérù sọ ní pé olùkọ́ni bẹ́ẹ̀rù ṣe pọ̀ tó ìbáwọ̀ lè ṣe mọ̀ pé nǹkan kan jáde lára yín. Èèyàn kan sọ pé èmi ni sà ó ń dáde èmi ni sà mo fọwọ́ kan ètè tí aṣọ yín mo sì gba ẹ̀mú lára dá ìbílíìfù ẹ nìyẹn pé jẹ́ kí n kàn fọwọ́ kan etí aṣọ jẹ́ kí n kàn ti ráyè fọ ẹ sà ìgbàgbọ́ èmi àti yín ló máa mú wa lára dá ọba tí ń bọ̀ ẹ jọ̀wọ́ ẹ lọ bank ẹ lọ gba gbogbo ìgbàgbọ́ tẹ́ ẹ bá ní ń bẹ ẹ máa mú bọ̀ tí ìgbàgbọ́ yín bá ti mú yín lára dá ọ̀fẹ́ la fi fún ni. ẹ ṣeun kan sá ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín. You welcome sir. adúpẹ́ fún àǹfààní àti oore ọ̀fẹ́ tí ẹ fún wa níwájú yín o. Welcome. ẹ ṣeun.